بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Adá ọpẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ́ rẹ̀ tó pọ̀ sí kó bá aláyé la ọ̀run Ànábì wa Muhammad. Ládá sàlátù kó bá àwọn ará ilé Ànábì, àwọn sọ̀hábà Ànábì, àwọn muhajirun, àwọn ansar, àwọn atabi'un, atba'u tabi'in. Tó fi dérí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tí a ń tẹ̀lé nínú Islam. Ọlọ́run bá mú ládá sàlátù bá wọn. Ọlọ́run wọlá tí wọn láti rí àfágbà Sheikh Alimi. Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú fún wọn sí. Bàbá wa gba Alamatu Ilori, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́rẹ̀ fún wọn sí. Bàbá wa gba ní Mọ̀sígbà, Ọlọ́run bá wa jama wà nínú ìyọ́nú sí. Bàbá wa gba ní Àgbàjì Sheikh Muhammad Yusuf Al-Abuaji, Ọlọ́run bá wa foríjì wọn. Bàbá wa gba oníwàásí àgbáyé, bàbá wa gba Àgbárí Gidoma àtàwọn tàná bẹ́ẹ̀. Bàbá wa gba ní Òkè Agodi àtàlífà wa Jamaluddin lókè Agodi, Ọlọ́run bá wa pa gbogbo wọn pọ̀ kẹ́. Ọlá Ànábì wa Muhammad látẹ̀rí bàbá wa gbà lónìí ó mẹ́mà gbà àfà gbà bàbá wa Sheikh Muhammad Habibullah Adam Abdullah Ilori babalágége. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí àláfíà wọn ogun sí, jẹ́ kí ẹ̀mí oore wọn ogun sí. Ọlá Ànábì wa Muhammad ní ọ̀dọ̀ tiwa ní àyín àti ní gbogbo àgbáńláyé. Àdúrà náà tí ó sì máa jẹ́ tí ó máa dùn mọ́ gbogbo olólùfẹ́ jákèjádò àgbáńláyé pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tá inú ilé tí jìnnà ní àmọ́ àbí àmọ́ ni fún àbálágége ayé yìí ni kí wọ́n fi ọ̀bálẹ̀ sí lọ. Ọlá Ànábì wa Muhammad la hawla wala quwwata à ń kí gbogbo wa wípé Jum'atun mubaraka. Ọlọ́run já sọ pọ̀lọpọ̀ rẹ̀ láyé ní ìkàlẹ̀ Maulana Fadilatu Sheikh Alhaji Abdul Wasi' Salman Waliyullah Atayese Jakmal Asadul Waizin ọmọ babalágége. Ọlọ́run jára wọn àlùfáà wa pẹ́ sí. Ọlá Ànábì wa Muhammad agbóhùn sálámà lẹ́nu Mọ̀lánà nísìn. Sálámà yìí ìfọkànbalẹ̀ àti ìtútù ojú ní jẹ́ fún gbogbo àwa tí a ń bẹ ń kalẹ̀ àti gbogbo mùsùlùmí eléríire tí ń wò wá pé tá a bá ti gbóhùn sálámà bá ti jòkólẹ̀ yìí lẹ́nu Mọ̀lánà a tún ti kó sínú class àti wàá nù hadara mímọ́ láti máa kọ́ ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti sunna tànàbí wa Muhammad. Hayakumullahu ta'ala. Gbogbo àwọn àlùmọ́ ànábì fẹ́ gbóhùn sálámà yín sá. Hayakumullah. Assalamu alaikum wa rahmatun minallahi ta'ala wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi ta'ala. Bàbá tún mú ara mi wà lórí sálámà yìí lónìí. Bàbá tún kọ́ fi ibtisam wọ́n fi ṣáájú ẹ̀rín músẹ́. A mọ̀ pé class àti halkọ̀ tó ní yìí a gbádùn rẹ̀ dáadáa insha Allah rahman. Akramakumullah ọ̀sà àwọn masailu wa àwọn questions wa ó ṣe díẹ̀ lónìí àmọ́ insha Allah rahman a tètè mọ́ ta kánmọ́kánmọ́. àwọn questions wa yóò rọ̀ mọ́ oṣù tá a wà ń bẹ̀ àti ọjọ́ tá a wà ń bẹ̀ yìí tí a mọ̀ sí oṣù Muharramu tí wọ́n ń dá lérí ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá inú oṣù yìí tí ń jẹ́ Tásúà àti Àṣúrà. Akramakumullah ọ̀sà alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé Àṣúrà gẹ́gẹ́ gbígba àwẹ̀ lọ́jọ́ náà inú Islam àti inú súnà tànàbí wa Muhammad. In tí a mọ̀ tí wọ́n ń pè lọ́dún òun ni nǹkan tí mọ́ ń wá lẹ́ẹ̀kan lọ́dún tó bá ti wá lẹ́ẹ̀kan ó tún dọdún mi. Àṣúrà gẹ́gẹ́ bàbá ṣé ọdún ni ṣá lè pé lọ́dún ṣọdún ni nígbà tó já sí pé ẹ̀kan ni máa ń wá ní ọdún ṣọdún ni Àṣúrà. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé gbígba àwẹ̀ nínú ẹ̀ bàbá inú Islam ipò wo la lè sí ibò wo ló wọ̀ ṣé ọ̀ranyàn Ọlọ́run ní kágbàwẹ̀ Àṣúrà tàbí súnà tànàbí wa Muhammad. Hayakumullah ọ̀sà eléyìí ni question number 1 tó wá jẹ́ A and B.
question number 2 òun náà tún jẹ́ yà mí bákan náà. Alákọ̀ọ́kọ́ ni pé ìjà rẹ̀ rí fún Àṣúrà pẹ̀lú tó bá gbàwẹ̀ Àṣúrà yìí o láàdá àti ẹ̀san tí ń bẹ fẹ́ nìyí rè abẹ́ni tí ò bá gbà á bíi tiẹ̀ náà ni pé ọlá iyì ipò wo gẹ́gẹ́ ni Àṣúrà ní inú ṣẹ̀ríà àti Islam àti súnà tànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ yàmbì kí n dá dóńbi ẹlẹ́ẹ̀kẹta yìí àwọn àgbàlagbà wa tí wọ́n ṣẹ̀ wálẹ̀ nílùú yìí tábà pẹran léyà wọ́n mú ẹran léyà nì eré ẹ̀ àti ẹsẹ̀ wà kó pamọ́ wọ́n kò sí òkè báyìí ní dèdè ibi tí yóò máa fi ara gba ẹ̀ta wàràwàrà ná àrò tó bá di àsìkò Muharram tá wà nù Àṣúrà yìí wọ́n wá kó jáde wọ́n fọ́nù wọ́n dáná sí wọ́n ro àmàlà ro sẹ̀mó lábò àbẹ́bà bàbá adarí ilé kí wọ́n rọ̀ lẹ́bí aago méjì magari ń tó bọ̀ wá nì àwa sì kìtìbó àwọn àgbàlagbà wa ń pè káyókáyó bàbá irú nǹkan bẹ́ẹ̀ ìjà àríbi sí lójú ọ̀nà tọ́lọ́ àti súnà tànàbùwà Muhammad ní táwọn àgbàlagbà wa ń ṣe yìí bíi tiẹ̀ náà ni pé sótọ́ só dáa bẹ́ẹ̀ ṣé kò bẹ̀sìn jẹ́ kéèyàn kó ẹran léyà pamọ́ láti Dhul-Hijjah tá a ti pẹran kéèyàn wá fi dáná nínú Muharram yìí akramakumullahu sà eléyìí ni àwọn ìbéèrè wa ní ọ̀kan òjọ̀ kan sà hayakumullahu ta'ala wa adamallahu dawlatakum. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil alamin sallallahu alayhi wa sallam sayyidina Muhammadin imamil muttaqin sallallahu alayhi wa sallam wa ala ahlihi khairil alamin sallallahu alayhi wa sallam wa ashabihi ashabi as-solihin Amin. Amin. wa man tabi'a منهجه Amin. إلى يوم يرثى الله الأرض وما عليها فهو خير الوارثين. hayakumullah. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kí ó máa bá gbogbo àwọn ẹni rere nírú ọjọ́ òní akramakumullah tí ń jẹ́ Tasu'a yawma Tasi' al-Muharram. hayakumullah Ìkẹ́ Ọlọ́run kó bá gbogbo àwọn ẹni rere ní ọ̀la Ashura hayakumullah tẹ́njẹ́ yawmul ashir al-Muharram kí Ọlọ́run kó máa bá gbogbo àwọn ẹni rere láàyè tí wọ́n wà bó ti ṣàdúà fún wọn látẹ̀kan hayakumullah ládásọ alẹ́sà babalágége adamallahu hayatahu wa dawlatahu. Ọlọ́run kó máa dúró tì wọ́n Amin. wala Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam wala sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. alfa òní mímà tó máa gbogbo kéwú bí alfa wa gba al-Doktor al-Muhami mashallah Sheikh Ridwanullah Ọlágúnjú hafidhahullah wọ́n bá fẹ́ kí bàbá mudiru wa ní tó máa gbogbo kéwú mashallah inú tó bí àwọn èèyàn bẹ̀rù náà bẹ́ẹ̀ni wọ́n ti lọ́ máa gbogbo kéwú wọ́n náà sọ pé àfáà rẹ̀ tó máa gbogbo àyèmọ̀ kan mashallah ọba yẹ pé kí wọ́n fi gbogbo mímọ̀ ròyìn èèyàn bá tún jẹ̀bi inú fún wọn tó ń fọ́ elírí hayakumullah ẹlòmíì sáàfin àdàkọ abalágége bàbá ti fẹ́ mọ́nu lé bàbá mudiru báyìí ó ti wá inú rẹ̀ sì máa bàjẹ́ ìjọ òun náà nínú rẹ̀ máa bàjẹ́ ní bẹ̀rẹ̀ sí ní fọ́ eré ọ̀wá bẹ̀rẹ̀ sí ní fọ́ hayakumullah babalágége adamallahu hayatahu. alfa tí ọjà sí wípé Ọlọ́run fi ṣàánú wa ní asiru tá a wà yìí ni alhamdulillah. babalágége is not an ordinary person. babalágége wọn kì í ṣèyàn lásán. is Ó ti an wá. icon. is an icon barakallahu fi hayakumullah wọn yìí ṣe èèyàn bíi tiwa yìí hayakumullah. abara bíi tiwa yìí ni wọn àmọ́ ìṣẹ̀dá wọn yàtọ̀ fún tiwa yìí alamu tiwọn. alamu tiwọn káì alamu Maulana Sheikh Adamu làwọn ń lò radiyallahu ta'ala anhu. nǹkan méjì ló papọ̀ sára tiwọn tí ó papọ̀ bẹ́ẹ̀ sára ẹlòmíì hayakumullah. ruhu Sheikh Adamu ń ṣiṣẹ́ lára tiwọn lọ ní fresh mashallah ruhu tiwọn náà tún ń ṣiṣẹ́ lára wọn lọ ruhu méjì làwọn nìkan lò mashallah Allahu akbar. ruhu méjì ń lọ wá papọ̀ síbi bọ́dì ẹyọ kan òun lọ fà á tó fi já sí pé
ní àwọn àfáà fi wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ wọ́n ní baba Lágége wọ́n ní Gálíbù ni wọ́n bá wáyé ìràwọ̀ tí baba Lágége bá wáyé ìràwọ̀ Gálíbù ni ẹni bá ti bárawọ̀ Gálíbù yẹn wáyé yóò máa jagun àmọ́ yóò máa wí ní ogun. Masha Allah. Bẹ́ẹ̀. àyè bẹ́ẹ̀ kọ́ kò sí ogun tí baba Lágége jà tó jẹ́ ogun tẹ́nìkan lè wípé òun náà fẹ́ jarú rẹ̀ kò sẹ́ni tí ó fogun òun tọrọ. àmọ́ kó wá ní ó máa fẹ́ kóun náà tọrọ kóun ní ìjẹjà kó sì láṣeyọrí bíi baba Lágége àmọ́ kò sẹ́ni tí ó fẹ́ bí yàn bá yẹ fi rú ogun tí baba Lágége wọ́n bá yẹ fi tọrọ pé èmi náà fẹ́ jarú ogun tí baba Lágége jà káì èèyàn ní lérí pamọ́ bá rè so irú wọn bá ní àkàndá èèyàn ni wọ́n pè wọ́n. Allahu Akbar. tó bá yẹ pé lọ́dọ̀ àwọn Yorùbá ni ẹni orí sàdá ni Yorùbá máa pẹ̀rú wọn. Allahu Akbar. Masha Allah. ọ̀pẹ ẹni orí sàdá ọ̀gbọ́. Ayakumullah. wàhúwa minal akhyar. inú àwọn ẹ̀sà. inú àwọn special èèyàn iná ni baba Lágége wà. ọlọ́run kọ́ wọlé anabi Muhammad. sallallahu alayhi kọ́ wọlé arú ọjọ́ òní yìí náà. àmín. gbogbo ògbà tí baba Lágége bá ń bẹ kọ́lọ́run ó jẹ́ kí òní wọn ó tún máa dá àjà náà wọn lọ ni. Allahumma àmín. kọ́lá wọn ó tún máa dá àjò ní wọn lọ ni. àmín. alibarikola Muhammad rasulullah. sallallahu alayhi wa sallam. ètò ń dùn wá ń lára baba Lágége ọlọ́run má fi nǹkan náà bà wá nú jẹ́. Allahumma àmín. kọ́ má sì fi pa wá lẹ́kún. àmín. kọ́lá Muhammad rasulullah. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni wọ́n bá ṣe àmín ọlọ́run ó ṣe é bẹ̀ fún un náà. àmín ya Allah. méjì ni Naam. àwọn kan bẹ nínú àwọn táwọn rò wípé ọ̀tá ni wọ́n fún baba Lágége tí yé sọ̀tá. Masha Allah. àwọn kan bẹ táwọn rò pé ọ̀rẹ́ ni wọ́n fún baba Lágége tí yé sọ̀rẹ́. Allahu Akbar. ẹlòmíì kọ́dà ń bẹ nínú ẹlòmíì tọ́já sí wípé tí baba Lágége bá sọ̀rọ̀ kan nísìn yóò khalafa baba Lágége. baba Lágége. Masha Allah. ó ti yé báwọn àmọ́ bó ṣe khalafa àwọn mukhalafatul al-ilm ó ti yé báwọn kò ní la yad'uhu ila muharabatihi. Boye baba. ìyapa wọn níbi ọ̀rọ̀ mímọ́ kò ní pè é lọ síbi kó wá bẹ̀rẹ̀ ogun pẹ̀lú wọn. Àbí kó sọ wọ́n dọ̀tá. àbí kó sọ wọ́n dọ̀tá. Masha Allah. ń bẹ nù wọn bẹ́ẹ̀. ẹ̀kí tó bàbá bá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ni ní tí bàbá wí bóun ti rí ni o wọn ò tẹ̀lé wọn o níbẹ̀ ni àmọ́ kò ní sọ wọ́n di ọ̀tá rẹ̀ níbi pé tí wọ́n bá tún rẹ́ nìkan tó fẹ́ bá wọn sọ̀tá òun ló tún wá dìde tún àtàkì òun tàn irú ẹni bẹ́ẹ̀ àwọn àfa nìyí àwọn kan wọn bẹ tí bàbá Lágége bá sọ̀rọ̀ ó ti yé báwọn ìbínú pé ń bínú Ọlọ́run lára wọn ń bínú bọ́lọ́run ti ṣe wọn ń sì ń bínú bàbá tó bí wọn ń sì ń bínú Markaz Bizat lára wọn yóò wá mú takò kọ́dà tẹ́ ẹ bá rí n tí ó takò wọn lérí kọ́lẹ́rì fún yóò kàn takò náà ni ìtakò ni yóò wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ò dáa yóò máa wá sọ àwọn ọ̀rọ̀ tí ò múlá káyì wá yóò máa wá wí kú wí yóò máa wí kàtàkàtà irú ẹni bẹ́ẹ̀ ni aláìmọ̀kan ni bó ti léwu kí lárúbáwá ọ̀ dá lẹ́nu ẹ̀ tó. ọ̀gbọ́ ni wọ́n bẹnu ẹlòmíì tọ́já sí wípé gbogbo ìgbà ní máa ṣe bí ìgbà tó ń tẹ̀lé baba Lágége àmọ́ tó bá ti kú òun bẹ̀ tójú kò fírí tí ò sí èèyàn tí ó rí ń bẹ̀ tó bá bọ́ sọ́dọ̀ ọ̀tá ọ̀tọ̀ ni tí ó tún sọ yọ wá ní inna ma'akum innama nahanu mustahzihun ẹ̀yin làwọn ń tẹ̀lé wa wá kàn ń ṣe lójú ẹni bá àfẹ́ káwọn èèyàn orí wa gẹ́gẹ́ bí aláìdá láfin àṣà àmọ́nìjì ẹ̀ kí ni olóhùn mọ́nìjì baba Lágége eré ń tọ̀ eré rẹ̀ ọ̀dà ọlọ́run mọ́nìjì baba Lágége. àfa gbogbo àwọn àfa. baba Lágége kò jẹ́ ẹni tí èèyàn mọ́nìjì mọ́nìjì kínú. Masha Allah. ẹni tó já sí wípé bọ́ọ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ lásán ó sì máa rí inú gbèsè ayé rẹ̀ ebe gbé mímọ́ ìmọ̀ sọ̀rọ̀ ìkìláàsì níjẹta ìkìláàsì bọ́kà kí baba Lágége lásán ayé ó sì bọ́ sí ayé rẹ̀ sì dá ọwọ́ adẹni táwọn yẹn wá káàkiri. àkàrà nǹkan la ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín. naam. billahi alladhi la ilaha illa huwa wa rabbul kaaba mo fi ọba tí ó ní kaaba tí mo lè gan ní búra sí pé. naam. baba Lágége wá lè mi lónìí billahi alladhi la ilaha illa huwa wa rabbul kaaba wọ́n jókòó wọ́n latan báyìí
tọ́ àwọn ni kí n gbérí wá tí n bá parọ́ inú Ọlọ́run. fi kíní yìí wí káyọ̀ ó tún gbọ́ dáadáa inú ó tún bí ẹni tí inú ń bí. lọ́wọ́ kí mo sọ fún ọjọ́ kan mo lè mi máa rí baba lágége èmi a sì máa rí Sheikh Adam ayé bẹ̀ kọ́ ìwọ náà ti bẹ̀rẹ̀ tiẹ̀ nù ni ẹnu hajj tó darí ni baba lágége wa kí ọ orí nǹkan bá wáyà tún wí. mo ní wàláhi bilahi lẹ́dí la ilaha illa huwa wa rabbil kaaba láàárọ̀ yìí baba lágége wá lè mi bilahi lanzi mo fi ọba tó ní kaaba tí mo lè gan ní sẹ́rẹ́ rí wọ́n wá jòkó lẹ̀ báyìí bí wọ́n ti jòkó lẹ̀ yìí wọ́n wá yàtàn àwọn àfa ń bẹ lápọ̀ tún wọn àwọn àfa jòkó báyìí wọ́n wá yàtàn báyìí wọ́n wá ní kí n gbérí wá bá ṣe látọ̀ wọn náà sì ní kí n gbérí wá mo wá gbé erí sí wọn billahi lẹ́sí la ilaha illa huwa wọ́n gbọ́ lémi lérí báyìí wọn ò wí kíní yẹn já òkè àmọ́ wọ́n wí nǹkan sẹ́gbọ́n ti wá wí àti ojú oorun nínú mi ti dùn wàláhì la tí mo fi jí sẹ́rí dédé ibi tí wọ́n á gbọ́wọ́ sí lérí mi o mo wá gbọ́wọ́ síbẹ̀ ní ojú oorun nígbà tí mo wá jí ibẹ̀ ni ó ti bá ọwọ́ mi wàláhì summa billahi lẹ́sí la ilaha illa huwa mo wá fi ra eré báyìí ìyàwó mi sùsù lẹ́gbẹ̀ẹ́ yìí mo yà èdè mú ọwọ́ àlùbáríkà musa di fi ránú. wàláhi làzim o fi Ọlọ́run sílẹ̀ rí. bọ́sìmù hayakumullah sa. o sori ire nu. hayakumullah. oríire ńláńlá nu ayé bẹ̀ kọ́ baba lágége wa kí o ń lé wọ́n sì gbọ́wọ́ lé ọ lérí ayé rẹ ti tún dá sí ọ ẹsẹ̀ tún bẹ̀rẹ̀ ayé tuntun mi nù. la ilaha illallah muhammadu rasulullah. inú mi dùn jí ni. bó ti wù yí gan inú tèmi náà sì tún dùn sí. Ọlọ́run abẹ́ ọ pẹ̀lú àṣẹ rẹ̀ àdúrà táwa máa ń ṣe gbogbo ìgbà ni pé n tí ó mú baba lágége bínú ìṣẹ́jú kan sí mi tí è bínú ìṣẹ́jú kan sọmọ kan nú àwọn ọmọ tí ń bẹ pẹ̀lú mi ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa ọlọ́run. Allahumma àmín. alibarikola muhammadu rasulullah. wọ́n máa bínú lọ́n tiẹ̀ ìbínú rẹ̀ kò nípa kankan tí ó kù torí yọnu baba lágége ń bẹ pẹ̀lú àwa. Masha Allah. ọwọ́ ń bínú wọ́n tọ́ yẹ pé tọ́ ọba yọnu tẹ́lẹ̀ gan ọlọ́run lè da nǹkan yẹn rú. tọ́ba lọ́run fẹ́ràn yàn tọ́ ọlọ́run yọnu sí wa gan ọlọ́run lè torí pé ìwọ gangan fúnra ara ẹ̀ sẹ́ni yọnu ọlọ́run. bọ́ba tó wá lóun yọnu sí yàn ọlọ́run lè da nǹkan yẹn rú. o ti gba tiẹ̀ nu ọlọ́run mọ́sá tó jọ máa lọ bẹ́ẹ̀ ọ wọlé abẹ́ kó ṣe bẹ́ẹ̀ fún kálukú náà alibarikola muhammadu rasulillah baba mudirul markas ọlọ́run jí wọn máa bẹ dáadáa sí ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò kó ní bá wa kún wọn sí jù báyìí lọ àwọn ní yìí ìsìláàmù lónìí ní gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá àwọn ní yìí ìsìláàmù lónìí àwọn ní olùdarí sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn àgbà ní gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá lónìí bí gbogbo ayé bá ń sọ̀rọ̀ tí baba lágége ọba ti sọ̀rọ̀ àwọn èèyàn tí mà pọ̀rọ̀ bọ̀ wọn tí mà pa àwọn èèyàn sọ̀rọ̀ lérí nǹkankan ẹ̀rìkí ńgbà tí ọ̀rọ̀ sọ̀rọ̀ Israeli àti Iran ṣẹlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ògbóǹkálùkù sọ̀rọ̀ ńgbà baba lágége sọ̀rọ̀ làwọn èèyàn tó mà wípé èèyàn sọ̀rọ̀ òǹkálùkù tó mọ ibi tí àwọn ń lọ ayé bẹ̀ kọ́ àwọn náà ká ọ̀rọ̀ kú ní ilẹ̀ ọlọmọsà wọlé anabi Muhammad aga ni aga fatiwa ni tí gbogbo fatawa yòókù ń tẹ̀ lágàrí ọgbọ́ ẹni tí ò joyè mufti tí ń kọ́ àwọn mufti ń kéwú ọgbọ́ ẹ dákun bàbá ẹni tí ò joyè mufti ń sì ń kọ́ àwọn mufti ń kéwú kọ́sìm àgbọ́yé bàbá yẹ pé lè bá wa dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kẹ́nìkan tó pèrè ẹ̀ mufti o ti yé báwọn tó pèrè ẹ̀ pé mufti lèmi kọ́ wa sọ pé òun mọ nǹkan tí baba lágége ọ̀ma kò sí òun tọ̀ ọ̀gbọ́ kò sí bàbá kò sí gbogbo mufti tó láwọn ń bẹ Nàìjíríà lónìí ní gbogbo àyè àti tòsí àti jìnnà o ti yé báwọn wọn tún kéwòn tó kú lọ́dọ̀ baba lágége ni Fatima ń tọ́nu tébù báyìí. ẹnì tí ọtún bẹ́ẹ̀ ni yọ tọ́nu tébù báyìí ní baba lágége. àní mímọ́ rèé wá wò. ẹ wá wo ìmọ̀ rèé. Masha Allah. Ọlọ́run àwa bẹ̀ ọ́ pẹ̀lú ìjẹ́ kan rẹ̀. Jalla jalalu. ọba tó sọ làákàyè baba lágége di tuntun. Alhamdulillah. èyí tí wà làákàyè tí baba lágége tó ń lò nísìn mẹ́ndúlà tí wọ́n ń lò nísìn ọgbọ́ irú èyí tí Ọlọ́run bá wọn dá padà sí ti ọmọ 30 years ni. Allahu akbar.
àwọn kọ́mọ 30 years kéwọ́ ẹsẹ̀ máa gbóná gbà wọn ni ní bá wà ní age of 30 years ìgbà wọn kéwọ́ ẹsẹ̀ máa tí nǹkan ẹsẹ̀ máa hó ọlọ́run wá dá làákà wá di pé wá aslahana lahu zawjahu aslahana lahu akilahu àwa tún refresh brain ni bàbá ọlọ́run abẹ́ ọ pẹ̀lú jẹ́ kan rẹ̀ abẹ́ ọ pẹ̀lú àánú rẹ̀ bí n tó ṣe bàbá Lágége bá ṣe ẹlòmíì gbogbo n tó ti mà láti 20 ọdún kò ní rántí mi ìmọ̀ tàríkì amófìdé la ilaha illallah ó ti yé báwọn nítorí wá ṣe bàbá wá ṣẹlẹ̀ sí wọn ọlọ́run wá bá wọn gbé làákà yìí wọ́n gbé wọn lábù ó wá tírìtì ẹ̀ wọ́n wá tírìtì rẹ̀ wọ́n wá padà wá gbogbo tí bàbá wa kọ́ngbà tí wọ́n ń bẹ lọ́mọ ọdún 10 bàbá yìí tó rántí dìsìn. Masha Allah la quwwata illa billah. ta ni ṣe yún. Allah Jalalukallah. ọlọ́run jẹ́ bàbá ọmọ abẹ́ sí dáadáa. Amina ya Allah. bẹ́ẹ̀ ni ìrònú lásán lọ́ba ẹlòmíì tí kéwú sí ń dàrú. La ilaha illallah. ọlọ́mọsá jẹ́ bàbá Lágége ọmọ abẹ́ sí. Allahumma amin. ọlá Muhammad Rasulullah ọ̀rọ̀ tí wọ́n nìkan ó tó odidi tọ́pìkì kan lọ́tọ̀. ìmọ̀ ń fa wa jọ yìí. máa fún wa ní dùnnú ni kò sì ní bínú. ó ti bá wọn wọn náà láàfáà tiẹ̀ ọ̀rọ̀ sáà ní bú àfáà rẹ̀ ó ti bá wọn bá a bá yin àfáà wa bá a sì parọ́ ń tọ́lọ́hún ṣe fún wọn mọ́ wọn ẹlòmíà parọ́ mọ́ àfáà rẹ̀ ohun tọ́lọ́hún ò ṣe fún àfáà rẹ̀ ní kò ṣe. ó yẹ láàfáà wọn ní kọ́ ọgbà yẹn kéwú. Subhanallah wọ́n sì wọ kíláàsì. Akramakumullah. ya ko on dede gagata fa ma Kari jaba. torí kìí ṣe gbogbo ẹni ó nílé kéwú ní nǹkan mọ́ kéwú. Ben. kọ́dé mi ti rí ẹni tó yẹ pé kò kéwú ó ń jálàbí ni ọkàn ọmọ alukurani ó sì ma ọlọ́run wọ́n mọ àwọn kìnní díẹ̀ wọ́n á sí jálàbí wá jẹ lọ́wọ́ nígbà jálàbí wá jẹ lọ́wọ́ ọ arówó ń bi jálàbí ní dákọ̀ bẹ̀ mọ fókọ̀ rẹ̀ sísá ibẹ̀ nígbà àmọ́ ó gbìyànjú lórí tó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àfọ̀hún jálàbí tí wọn ò kéwú wọn èlé ṣerú ẹ̀ òun wá ṣe dáadáa pẹ̀lú ambition tó ní ọwá kọ́lé kéwú kalẹ̀ ó sì kọ́ mọ́sálásí kalẹ̀ ọwá gba àwọn àsátìsà qualified teachers ọwá gba wọn ọwá ní kí ló ṣe òun náà wọn kíláàsì òun náà wá bẹ̀rẹ̀ kéwú. ó wọlé kéwú tí ń kéwú àbí òun náà wọlé kéwú tí ń kéwú. ilé kéwú àbí bẹ́ẹ̀ ni. mọ̀ndàlá ló wà fábẹ́. mọ̀ndàlẹ̀ ó sì kọ́dọ̀ ọ̀dà sọ. best student. Allahu akbar. kí ló pé. best student. nù. Allahu akbar. ó ti òun náà wọlé kéwú ọ wá kà láti sani ìdádí zalisa rọbíà ó ti wà wọn àmọ́ kò gbà sádà. ó dà bẹ́ẹ̀ mùdírù ayé rẹ̀ ni. bẹ́ẹ̀ni ọ wá jáde pẹ̀lú àwọn ọmọ kéwú káṣí lọ́mọ tukọ̀ èèyàn wọnú kíláàsì ọlá sí rí òtú. tó dákọ. àmọ́ kò gbà sádà ọ jáde pẹ̀lú àwọn ọmọ kéwú ńgbò tó wá tún bẹ̀rẹ̀ tọ̀jí. Allahu akbar. ó ní wọ́n sábà máa kọ́ òun kọ́dà bí èrò ọ̀sìn bẹ̀ náà sẹ́ iye àwọn táwọn bá wọn bẹ àlóhun tún fẹ́ ka yìí tí wọ́n ń pè ní tọ̀jí. Allahu akbar. ọ wá kà bẹ́ẹ̀ ọ wá ní zànàwí lọ́wọ́ òun inú ilé kéwú ẹ̀ náà ló ti jáde ilé kéwú tọkọ bẹ́ẹ̀ ló ti gba sàádà ilé kéwú rẹ̀ náà ló ní lọ́wọ́ ó ti ó sì wá di ìmáàmù tí ń ṣe kútùbà jímọ̀. mọ̀ndàlá ló wà fábẹ́. Allahu akbar. mọ̀ndàlá ló wà fábẹ́. àkàrà nǹkan la nígbà tí ń bẹ ní tender age ó nìkan ṣe bóyá àtijọ́ àti mọ́ lójó ibẹ̀ nígbà tó lọ́run wá sowó ọ wá kọ́ lé kéwú tán ọ ẹ̀sẹ̀ wá kéwú ọ lọ lé kéwú fún rẹ̀. mọ̀ndàlá ló wà fábẹ́. ọ wá di wípé òun náà wá dẹni tí ń wọ kíláàsì kọ́ ọmọ padà. alhamdulillah. tá a lè ṣe bẹ́ẹ̀. ibi tẹ́lómi ò sọ pé èmi nìtàn wá tẹ́tìrà síwájú lágbájá kọ́dà dìsín ẹlòmí ò lè béèrè yóò lóun ti dà fún wá sí kò ní lè béèrè ní tí ọmọ lọ́dọ̀ àwọn tí wọ́n máa kéwú jù lọ kò ní fẹ́ béèrè yọ máa wí ikú wí ń ta èyí ohun tó sì dáa jù ni pé tó bá fẹ́ lọ wá sí tó bá mọ̀ pọ̀ ọmọ pé ẹni tí kọ́dà bọ́jọ́ mọ́nú rẹ ti ń bẹ́lẹ́gbẹ́ rẹ tó ń fún lóúnjẹ lọ́ba máa jù ọ lọ pé ẹ ṣe síra wọn ebi ayé òní mọ̀ pé òun lọ́kọ́ ẹni tó lò ń ta àmọ́ tó o bá lò ó gba yìí ẹ̀ irú strategy náà yẹ káwọn kẹ́lẹ́ káwọn tó máa ṣèyí wọn náà káwùjọ wo lè bá a dá kọ́lọ́mọ́sá àjẹ́ àrí bàbá Lágége pẹ́. àmín. laqad ja'akum li'ilafi laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. بسم الله الرحمن الرحيم لإلاف قريش فليعبدوا رب هذا البيت الذي أطعمهم. Naam, akí gbogbo àwọn jàmáà mùsùlùmí tí wọ́n wò wá ní gbogbo àyè ní gbogbo àsìkò ní gbogbo bí tẹ́ wà
ní àsìkò tẹ́ wà ẹni ó wà lọ́sàn nù yín ẹni ó wà lálẹ́ nù yín ẹni ó wà lóru nù yín tóun náà jí ẹlòmíì wà lóru ní ṣe ó jí pé òun wò kíní gbogbo bí tẹ́ wà Ọlọ́run san yín lẹ́san olóore. Àmín. Assalamu alaikum lẹ́ẹ̀kan sí wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Naam, Ashura. Ẹ̀kan ní máa wá lọ́dún. Ẹ̀kan ní wá lọ́dún. Ṣá lè pé lọ́dún. A lè pé lọ́dún. Hayakumullah. Lè sábàbí wípé lóòótọ́ yín tí ń bá ń wá lọ́dọọdún tí ń wá lẹ́ẹ̀kan lọ́dún náà la máa pé lọ́dún. Bẹ́ẹ̀ni sà. Àmọ́ a lè kà kọ́ bó tá a bá ti kà á sọ́dún ó ti dàbí ìgbà tó jẹ́ pé ọdún ti pé mẹ́ta nù. A ní Idul Fitr àti Idul Adha méjèèjì ni ọdún tí Ìsìlámù gbé wá. Irú Ashura yìí náà ọdún ni tẹ́lẹ̀ inú ọdún tí Ànábì parẹ́ sallallahu alaihi wasallam tọ́fà àwọn ọdún mi rọ́pò rẹ̀ ni. Àwa gbọ́dọ̀ pé lọ́dún mọ́. Ẹlẹ́ẹ̀kejì mẹ́ ni pé Ashura ọjọ́ àmì ni. Iná lọ́jọ́ Ashura ọ̀la ni Ashura ọ̀hún òní Tásúà kí ló fà Tásúà tọ́ra Ashura gan-an ní bẹ. Ashura gan-an òun ló ní pilẹ̀. Ashura gan-an òun ló ní dìtì. Ashura gan-an òun ló wà muzajjal kalẹ̀. Tó lẹ́rìí. Tásúà òní kò lẹ́rìí. Ó ti yé báwọn. Àmọ́ kí ló fà Tásúà tó fi wá kí Ashura ó tó dé èyí wọn náà tó ní tuma. Bẹ́ẹ̀ Tásúà àti Ashura. Ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ní Ida Ashar. Èyí wọn jọ tún la. Tí ń jẹ́ ọjọ́ kọ̀ọ̀kànlá Muharram. Mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló tó tẹ̀léra wọn. Ó ti yé. Ashura wọn jẹ́ ọjọ́ tí Ànábì Musa tọ́lá lọ́wọ́ Fìràún. Ọjọ́ òun lọ́lọ́run la Musa lọ́wọ́ Fìràún náà. Ọjọ́ òun sì ni ọjọ́ tí Ọlọ́run tẹ Fìràún náà rí àtàwọn àjọ rẹ̀. Ó ti máa agrakallahu Fìràún wa qawmahu wa najjallahu Musa wa qawmahu fi dhalika al-yawm yawm Ashura ọjọ́ tọ́lọ́run la Nabi Musa lọ́wọ́ Fìràún náà. Ọjọ́ òun náà lọ́lọ́run pa Fìràún náà rẹ́ pẹ̀lú àwọn àjọ àtẹ̀sẹ̀ tí wọ́n tẹ̀rì nínú omi Túfán. Ìwádùú ọjọ́ òun tó ti wá rí òun ni àwọn Yehudi àwọn ni wọ́n ń kọ́ ń gba àwẹ̀ rẹ̀. Àwọn Yehudi àwọn Júù àwọn ni wọ́n ń gba àwẹ̀ Ashura láti máa fi ṣe dédé ìrántí ọjọ́ tí Ọlọ́run là nábì wọn. Salatu wassalam. Èrè ẹ̀ lànàbì Muhammad làwọn Kùrẹ́ṣì náà di tí wọ́n ń gbà ká nábì ó tó dé. Sallallahu alaihi wasallam. Àwọn yẹn ti wà ńlẹ̀ láti gbà tí Musa ti lọ. Àwọn yẹn ti wá ní intishar. Ó ti fọ́n káàkiri ẹ pé every year tó bá jẹ́ ọjọ́ kẹwàá Muharram wọ́n gba àwẹ̀ tí wọ́n ń pè ní Ashura gbà wọn náà ló kọ rẹ̀ tí ń jẹ́ Ashura. Gbà tó wá di pa Ànábì Muhammad dé sallallahu alaihi wasallam ó dàgbà bá àwọn Quraishi àti àwọn Yehudi àwọn Júù ó dàgbà bá wọn lórí pé wọ́n ń gba àwẹ̀ Ashura ni Ànábì náà máa ń bá wọn gbà kó tó di pé bí Ìsá rẹ̀ dé ní ti ń gbà. Gbà tó wọ́n gbé ǹdé lánàbì tó di pé ó dìde lánàbì ó bẹ̀rẹ̀ sí gbà. Làdísì Aisha yanla wa Aisha tí ń wí pé kana Ashura yawman tasumu Quraysh fil jahiliya. Ẹ̀wọ̀n kan lásìkò jahiliya kí Islam qabla al-Islam kí Islam tó dé làwọn Quraysh ti ń gbà àwẹ̀ Ashura. Aisha wa ni wa kana Rasul sallallahu alayhi wa sallam yasumu. Ànábì náà máa bá wọn gbà. Ata mabuazihi títí tán fi gbé dìde lójíṣẹ́ ní sì ń gbà lọ bẹ́ẹ̀ ata kọ́dìmọ̀lì Madina gbà tó dé Madina ó tún bá àwọn Yahudi tí wọ́n tún gbà ọgbọ́ ń gbà ọba àwọn Kùrẹ́ṣì ń gbà wọ́n gbà lọ ń gbà tó dé Madina ó tún bá àwọn Yahudi táwọn náà ń gbà ó ti bá wọn zumma yasumu òun náà tún gbà bẹ́ẹ̀ ọwọ́ gbà bẹ́ẹ̀ bí ọdún kìíní ọdún kejì ni àwẹ̀ sọ̀kalẹ̀ Ramadan sọ̀kalẹ̀ ọgbà tọdún kan ọdún ẹlẹ́ẹ̀kejì ni Ramadan dé wa amara asahaba ubisiyamihi ńgbà ó dé Madina lọ́yẹ̀sẹ̀ wá pàṣẹ fún àwọn sàábé pé ẹ má gbà láti má ọsọ́lẹ̀ kan pé kí ni ntí avẹ́lùmí Ashura torí wípé Ànábì Muhammad ìmá ṣe ìhìyáhù sunnata man qablahu
kìí ṣe ìmáta zunnata man qablahu. Ànábì yẹ pa súnà àwọn tí wọ́n ti wá. Bẹ́ẹ̀ ni ìmá yẹ súnà wọn ni àwọn ànábì tó ṣáájú rẹ̀ ní tí wọ́n bá ń ṣe tó dáa tó jẹ́ ń tó dáa. Ànábì ò ní torí pé òun ti wá dé òun fẹ́ gbàlú ó fẹ́ gbàlú kan ẹlòmíì nísìnyí tó bá fẹ́ gba ìlú ó ti wá yóò fẹ́ pa ọlá dáwùlà ro àwọn Sheikh Adam àwọn Sheikh Kamal àwọn Agbárígídómọ̀ yóò fẹ́ pa dáwùlà wọn yóò wá fẹ́ gbé dáwùlà àti ẹ̀dìdẹ kún lè mọ̀ wípé òun gbé tuntun kan wá táwọn tàná wọn ò gbé wá. Gbogbo ohun tí wàá lóun gbé ǹde wọn kò ní ká há. Masha Allah. Torí pé ntọ́ sáwájú a máa lágbára ju ntí ń bọ̀ lẹ́yìn lọ. Bẹ́ẹ̀ni túláàsì. Ọ̀gbọ́ ntọ́ sáájú a máa wé ju ntí ń bọ̀ lẹ́yìn lọ. Bẹ́ẹ̀ni. Kò sí ntí yẹn lè gbé dé tuntun lónìí nísìn tó lè tó tàwọn Sheikh Kamal. Kò sí ntó lè gbé dé láyé tó tó tiwọn. Masha Allah. Tó tó tàwọn Sheikh Adam. Kí ló fi kún? Kò sí bó ti lè ní màtó àti gbogbo ntọ́ bá wò lé ní o lè ní ọlá ìjẹni Ọlọ́run tó wọn o lè ní iyì tó wọn o lè ní ṣúrọ̀ tó wọn o lè ní mímọ̀ tó wọn gbogbo nǹkan rẹ ló lè tó wọn. Kọ́dà bọ́ ọba ń ròyìn àrẹ pé mo lówó jù wọn àwásá lówó jù wọn lọ ń gbà tiwa àsìkò tí wọn ní bẹ́ẹ̀ yẹn bá lówó díẹ̀ yìí máa níyì àsìkò tí wọ́n lówó yìí wò níyì mà. Masha Allah. Ayé wo lọ́tì ẹ̀ ti lò ayé ń lọ́yìn sí ni. Ayé ń lẹ́yìn sí ni kò lọ́wájú mọ́. lásìkò tí wọ́n wájú làwọn wá ayé ń lọ́yìn sí ni. bẹ́ẹ̀ l'Ànábì ṣe máa wá yé súnà àwọn tó ṣáájú ẹ̀. òun ìhìyáwó sunnati man qablahu sunnati sayyidina Musa òun lọ fún Ànábì tí fi gba Ashura láti tẹ̀lé àwọn Yahudi láti máa gbà. Masha Allah. wa amara bi siyamihi. ó ní káwọn sàhábà yóò máa gbà. ó ti bá wọn walamma furida sha'ru Ramadan ìgbà tí Ramadan wá dé Ànábì wá pa àwọn sàhábà pé Ramadan ti dé o Ashura tí mo ní ẹ máa gbà ó ti bá wọn tí mo pa yín láṣẹ pé ẹ máa gbà ẹ pa yín láṣẹ mọ́ o man sha'a dhamahu wa man sha'a lam yazumuhu. ẹni tó bá wù kó gbà ẹni bá wù kó filẹ̀. ẹni bá wù kó filẹ̀. So kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ ibẹ̀ láti wá mọ wùjúbíyà rẹ̀ sunna rẹ̀. sunna ni àbí ọ̀ràn yẹn ọlọ́. bẹ́ẹ̀ ni òun láfi wá mà wípé àwọn àhímà sọ̀rọ̀ lórí ẹ̀ Imamu Abu Hanifa òun sọ wípé wájìbí ni qabla al-Islam fi awwal al-Islam wájìbù ni àmọ́ nígbà tí Ramadana dé Ramadana ló wá gbé kúrò ní ipò wájìbí ọ̀ràn yẹn ní tẹ́lẹ̀ wọ́n lè ṣe tó fi jọ́ ọ̀ràn yẹn ó nítorí wípé Ànábì amara bi dhiyamihi tó bá yẹ pé sọ́ọ̀mù wú lásán ló wí ni pé Ànábì máa gbà àbá ní súnà ni pé ẹnu nkálukú náà yóò máa jẹ́ súnà tẹ̀kìrìrì àbí. bẹ́ẹ̀ni. bọ̀ tí gbà tó já sí wípé Ànábì tún pàṣẹ amara bi siyamihi ó ní ẹ̀sà àbí ẹ máa gbàwé Àṣúrà o ó ti bá wọn wa dhalika al-amru yaqtadi al-wujub. àṣẹ Ànábì ó ti di wájìbí nù ń gbò ti lè pàṣẹ pé ẹ máa gbà lòun fi pé wájìbí ni ní ìpìlẹ̀. so wàbádù Shafi'iyya inú àwọn torí àwọn Shafi'iyya àwọn lọ ní láyìn méjì wọ́n yí àsí láyìn méjì lọ́ndà Àṣúrà àwọn kan ní wájìbí ni bí Abu Hanifa ti wíwùn àwọn kan ní kìí ṣe wájìbí sunna muwakkada ni fi awwal al-Islam. Naam. sunna muwakkada ni fi awwal al-Islam òtí nígbà tí Islam kọ́kọ́ dé aw qabla al-Islam no fi awwal al-Islam nígbà tí Islam dé sunna muakkada ló jẹ́ torí pé Ànábì ló ní ẹ máa gbà àmọ́ nígbà tí Islam wá dé àti Ramadana dé tá Ànábì wá lẹ́ni ó bá wù kó gbà ẹni ó bá wù kó má gbà ó ti di mandubu nù ni. Okay. mandubu ni pé nàmbà fẹ́ bẹ́ẹ̀ni nàmbà túláàsì ní tẹ́lẹ̀ àmọ́ ngbọ̀ ya ó di nàmbà fẹ́ ẹni ó bá wù kó gbà ẹni ó bá wù kó má gbà ó kèlè àwọn àfáà wa ní ẹni ó bá wù kó gbà ẹni ó bá wù kó má gbà àwọn a gbọ́dọ̀ mú ẹni ó bá wù kó má gbà tí Ànábì wíhun ẹni ó bá wù kó gbà ló yẹ ká mú gẹ́gẹ́ bí àlùmọ̀ Ànábì tó sì fẹ́ tẹ̀lé súnà rẹ̀ kò kúrò lọ́ndà súnà náà pé súnà náà ló sì wà dìsín kí ló fà tó ṣe pé súnà ni tá a bá pè ní mandub torí pé Ànábì ní bó bá wù ó gbà bó bá wù ó má gbà àmọ́ tá a bá ní ká pè ní súnà àwa wò pé ìjà Ànábì gbà á tó fi kú èrí àwa rí pé títà Ànábì gbà Ramadana dé náà gbogbo Àṣúrà tí sì ń wá náà Ànábì sì máa gbà náà ni. sallallahu alaihi wasallam okay Ànábì sì ń gbà ẹnu máa ń ṣe àsọmọ wúlò Ànábì wa sallallahu alaihi wasallam Ànábì ó tàràkà rẹ̀ ọ̀yọ́ ká Ànábì bá tàràkà rẹ̀ ni ó ti yé báwọn ó ṣeé ṣe kí kíní yẹn ó ti parẹ́ kọjáde kú ní ọ̀ndà súnà àmọ́ torí pé Ànábì ń gbà súnà fi'liyya nù ni ń ṣe fún rẹ̀ ń practice yẹ fún rẹ̀ ní every year làwọn àfọwàfin ní ọ̀tọ̀ ká tẹ̀lé number one ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé Ànábì sàlàyé Àṣúrà ó sàlàyé rẹ̀ Ànábì ní ahtasib
anabi ni ziyamu ashura aweyi ahtasibu ala Allah an yukaffira bihi as-sanata allati qablahu ó ti yé ahtasib anabi ni muro kan mu ahtasibu ala Allah mu ndaba mu tinki mo gbà wípé àwẹ̀ yìí téèyàn bá gbà yukaffiru Allahu bihi athana allati qablaha ó jẹ́ takfiru lidhunubi dhanati almadiya lidhunubi adhanati almadiya àwọn ọdún tó ti kọjá ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ń bẹ bó ṣe lè wọ́pọ̀ tó bó bá gba àwẹ̀ Àṣúrà Ànábì ní Ọlọ́run ó pa ẹ̀ṣẹ̀ ni rẹ́ ẹ̀ṣẹ̀ ọdún kan na làwẹ̀ Àṣúrà máa parẹ́. Allahu Akbar. Naam, àwọn àfáà wa ní Ànábì wa bá Ànábì ti máa wá ṣeré Ànábì wa dá àwẹ̀ Àṣúrà gbà Ànábì ó gba Tásúà yó gba ọjọ́ kẹsàn yó gba Àṣúrà ọjọ́ kẹwàá yó wá gba ìdá àṣàrà ọjọ́ kọkànlá mẹ́ta ni ó gbà lera wọn Àṣúrà gangan tí ń jẹ́ àwẹ̀ gangan yó wà láàrin Tásúà wà níwájú ọjọ́ kẹsàn 9 days 10 days 11 days 10 days gangan ni anta nídìí o àmọ́ yó kọ́kọ́ gba 9 yó wá gba 10 yó ṣe wá gba 11 yó sọ yín sáà ní kí ló bá ti fi ń ṣe bẹ́ẹ̀ torí wípé àwọn Yẹhudi tí wọ́n ní àwẹ̀ yìí Àṣúrà nìkan ni wọ́n máa gbà ọjọ́ kẹwàá làwọn ń gbà á bọ̀ wá ìgbà tá Ànábì náà dé bí ṣe ń gbà nù ìgbà tí Ramadan wá dé Ànábì wa ní kálí khalafa àwọn Yẹhudi kí wọ́n mọ̀ wípé Ramadan wa ò tó wa àfi ń kọ́pì àwọn Ànábì wa ní ẹ̀sìnjọ́ mẹ́ta ẹgbà kan ṣáájú ẹgbà wọn láàrin ẹgbà kan sẹ́yìn so yóò fi yàtọ̀ sí báwọn tí gbà tiwọn. Sallallahu alaihi wasallam. So ọ̀gẹ́dẹ̀ báwọn Àṣúrà wọn àwọn Yahudi Júù sì ń gbàdùn ni torí wípé ọjọ́ àmì ni lọ́dọ̀ wọn. Ẹlẹ́ẹ̀kejì àwọn Ṣíà àwọn náà máa gbà àwẹ̀ Àṣúrà àmọ́ Àṣúrà yìí àwẹ̀ tán gbà lọ́jọ́ Àṣúrà wọn kìí jẹ́ pé àwọn fi ń kìí jẹ́ pé ìtìdáhà lè zúnà ànábì. Ìyẹn pa fi tẹ̀lé súnà tànábì. So ti gẹ́ẹ̀tì báyẹn. Àwọn dúró lọ́ndà Àṣúrà wípé man sa somahu wa man sa tarakahu àwọn taraka rẹ̀. So ti gẹ́ẹ̀tì. Àmọ́ kí ló fà tí wọ́n fi ń gba Àṣúrà lọ́jọ́ Àṣúrà wọ́n wá ní ntọ́fà táwọn Ṣíà fi máa gbà gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ pé ntọ́fà táwọn Ṣíà fi máa gbà àwẹ̀ Àṣúrà àmọ́ yàtọ̀ fún tiwa kìí ṣe Àṣúrà tá ń gbà yìí torí wípé ọjọ́ Àṣúrà yẹn gan lọ́jọ́ tí wọ́n pa Hussein ní Ma'araka Karbala. Bẹ́ẹ̀ni. Ó ti bá wọn. Wákẹ́ Karbala tó ṣẹlẹ̀ tí wọ́n pa Sayyidina Hussein ọmọ Ali sí Karbala ọjọ́ Àṣúrà lọ́jọ́ òun ṣe dédé. Àwọn wa ń fi ọjọ́ òun Yawmul Husni ní jẹ́ fáwọn Ṣíà ọjọ́ ìbànújẹ́ ni. Ó ti bá wọn kọ́dà wọ́n kanú àkọọ́lẹ̀ rí wípé tó bá di ọjọ́ Àṣúrà wọn ò ní jẹun wọ́n wà nínú àwẹ̀ látàárọ̀ wọn ò ní jẹun àmọ́ kó lè bá yàtọ̀ fún tàwọn tí ń gba Àṣúrà kó máa rò pé Àṣúrà àwọn náà ni ẹ̀ńdọ́gbọ́n gbà tó bá ti wá dago mẹ́rin bá ti kálá sáré tán wọ́n mú mi díẹ̀ wọ́n bá ti mú mi wọ́n tún máa gbàwẹ̀ yókù lọ yóò fi yàtọ̀ sí èyí tí àwọn ń gbà yìí bí gbogbo ẹ̀ sí lọ́nu ni torí ń jọ Àṣúrà wọn irú ọjọ́ ọ̀la yìí nìsín àwọn àtọ́jà wọn Ṣíà nígbà náà ni omi ọ̀rọ̀ fún ìṣẹ̀lẹ̀ mọ́ nísìnyí wọ́n ẹlòmíràn máa kó ìfotí-bọ́ra rẹ̀ gbà wọ́n gbá rẹ̀ lójú gbà ẹlòmíràn máa fèrè sọ nǹkan pé wọ́n pọ̀ máa lè fún ìbànújẹ́ pẹ̀lú ẹkún ọjọ́ ẹkún lọ́jọ́ Àṣúrà wọn máa jẹ́ lọ́dọ̀ àwọn Ṣíà torí pọ̀ máa lè kò sábúrú ń bẹ̀ torí wípé ìfẹ́ ọmọ ànábì náà ló gbé àwọn náà. Sallallahu alaihi wasallam. Ó ti yé wa ìfẹ́ ọmọ ànábì òun ló gbé àwọn náà tún gbọ́dọ̀ wípé ní tí wọ́n sì ní òtún dà ọgbọ́ lábẹ́ wípé ìfi ọmọ mà náà èyí tó bá jáse jù ń bẹ̀ àwọn èèyàn ọ̀yọ́ Mashallah. èyí ń náà jẹ́ pàtì kan. Ṣé àwa sísábẹ́ ọ̀ràn yẹn ní ká mú báyìí àbí ká pè súnà? Ní sísábẹ́ ọ̀ràn yẹn ọ̀ndà súnà lọ́wọ́ àmọ́ kò ní jẹ́ mu'akkada mà torí pé mu'akkada ní fi awwal al-Islam qabla an yufrada sha'ru Ramadan ó ti báwọn kó tó wá dípò di mandub sunnatun mandubiya ni sunnatun mustahabba sunna mustahabba ni wọ́n sisi set get bẹ́yẹn
ẹlẹ́ẹ̀kejì ẹran àkìlófin. àwẹ̀ ohun gẹ́gẹ́ ẹni tó bá wá gbà ládàá wo ní bẹ fún. ládàá tí ń bẹ fún náà ni pé à ń yọ káfíra dùnúbà dánàtìlẹ́tì kọ́bla kọ́ pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ níwájú rẹ̀ ládàá kan ju kọ́lọ́wọ́n pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ lọ. ẹni tí ó sì gbá náà. ẹni tí ó sì gbá náà kò sí problem fún. èyí pé wọ́n fi ẹ̀ṣẹ̀ ọdún kan kún. wọn ní fẹsẹ̀ ọdún kan kún. bí wọn náà bá ní nǹkan mìíràn tó lè fi pa ẹ̀ṣẹ̀ ni rẹ àmọ́ kò sẹ́ni tí ò ní wá bonanza nìyẹn. ta ni wá ń bẹ tí ò ní máa fẹ́ kóhun rí bonanza. sẹ́wárí aṣúra yìí àwọn bàbá wa níjọ́ òun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ wípé àwọn bàbá wa yẹn ká aṣúra yẹn kú gan. wọ́n pàtàkì ẹ̀ sẹ́rí problem ta nílò de òní ni wípé láwọn àwa tá a kéwú lónìí tá a ti ń pariwo pé súnà ń bẹ lọ́wọ́ wa gbogbo wa yìí náà la ní súnà la ń gbé súnà gẹ́gẹ́ kò sẹ́ni tí ò gbé súnà àmọ́ bá a ti ń gbé súnà ó yàtọ̀ fún wa báwọn bàbá tàná sí ń gbé súnà ìhìyàwó súnà gẹ́gẹ́ làwọn bàbá yẹn ń ṣe ìmáta súnà làwa ń ṣe lónìí tá à ń sọ pé à ń ṣe ìhìyàwó rẹ̀. Allahu Akbar. láìkí nísìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn yẹn ń pè eléyìí ọwọ́ súnà yẹn gẹ́gẹ́ gbá wo gẹ́gẹ́ ya eléyìí ni súnà gbogbo súnà tí wọ́n ń pè fún wa lójú òní pé súnà ni láìkí nísìn irú ṣòkòtò o ti bá wọn kó fò sókè wọ́n ní súnà ni kó má balẹ̀ àbí wọ́n ní súnà ni èyí wọn ò ní nǹkan kan sí kò sí ládàá kan bó fò sókè kò sí ládàá bó balẹ̀ kò sẹ́sẹ̀ Masha Allah kò sí jẹ̀rí mọ̀ kankan fún ó fò sókè kò sí ládàá ọlọ́lẹ̀ kò sẹ́sẹ̀ irun gbọ̀n mo ṣe dá ayé nísìn mo ṣe dánu wá nísìn ládàá kankan ti gbà ó pọ̀ kò ní ládàá kankan ti gbà wọ́n nù ládàá tó gbà. eléyìí ó ti ẹ̀wẹ̀ mi ni kò sí ládàá kankan náà tá a gbà bẹ́ẹ̀ bó o sì fa kò sẹ́sẹ̀ kankan kátó wípé nìkan wà pé ńgbà náà wípé ẹni ọba ti ìmọ̀mù ẹni ọba ti fáwọn ọgbọ̀n ẹ̀gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ mẹ́rin bá kírun lẹ́yìn rẹ̀ bàjẹ́ gbogbo èyí wọn kò rọ kò sí nǹkan kan tọ́jọ́ inú sẹ̀ríà kò sí sẹ̀ríà pé ọgbà ẹ̀ṣẹ̀ tó bá fáwọn ọgbọ̀n sẹ̀ríà pọ̀ gbà ládàá tó bá dá sí kò ní sẹ̀ríà kò bá pọ̀ kó kún gbogbo ìyá yín báyìí ó ti bá wọn kọ́dà kò lékún kankan nú ẹ̀sìn. súnà téèyàn máa nì lọ kéèyàn máa wọlé ẹ̀kọ́. kò sí nǹkan kan kò sí tọ́ka ìsìlámù pẹ̀lú ẹ̀ ọ bá gbójú sí sámà kó máa wo sámà báyìí kó máa lọ wí bọ́ ọ bá kọ lugi kò sí ẹ ládá bọ́ ọkọ̀ lugi kò sẹ́sẹ́ tí o ti gẹ́ẹ̀tì bẹ́yẹn àmọ́ eléyìí tó wá ní ládá gan tá à ń pè ní aṣúra yìí òun làwọn èèyàn sọ̀rọ̀ ń padà mọ́ yìí. Allahu Akbar. ní tí wọ́n wá di pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí sì wọ́n mọ ọlá aṣúra aṣúra tá à ń sọ lọ́la yìí nísìn àwa mọ̀ àmọ́ ọlá rẹ̀ nígbà tá à ń bẹ́ ń kéke agbọ́njú bá àwọn àgbàlagbà ní kíní ẹran léyà yẹn ká wá fi ẹran léyà òun pamọ́ ká fi pamọ́ lásìkò kíní yẹn ọ̀dà púpọ̀ sẹ̀ríà faramọ́ dáadáa sẹ̀ríà dé láìkẹ́ ní táwọn bàbá yẹn ń ṣe sẹ̀ríà ni. níbo láàárín fi sí. níbi táwọn àrífi sí náà ni wípé ìdẹ̀kárù lòhùnmọ̀làdọ́ yìí ànábì ti kàn náà fáwọn sàábé pé ẹ má fi ẹran léyà pamọ́ ju ọjọ́ mẹ́ta lọ ẹran léyà ò gbọdọ̀ ṣẹ́kù ńlé rẹ̀ ju ọjọ́ mẹ́ta lọ ànábì ti sọ ọ́ tẹ́lẹ̀. Allahu alaihi wasallam. ìgbà tó wá yá ànábì tún padà pa àwọn sàábé padà yìí pé kọ́dùnà haitukum àlòhùnmi ànìdẹ̀kárì lòhùnmi àdọ́hì fáwọkọ̀ sàlá mo ti kọ̀ fún yín pé ẹ má fi ẹran léyà yín pamọ́ jọjọ́ mẹ́ta lọ o ẹran léyà ọ̀gbọ́dọ̀ lọ́jọ́ mẹ́ta ọ̀gbọ́dọ̀ jọjọ́ kẹrin lọ́rọ̀ nínú lẹ́yìn o kí gbogbo yóò ti tán ni o o ti bá wọn ànábì wa ni láti sin lọ fa amzi kú má bàdá àlàkùn o ti bá wọn gbé ìgbà tó bá mo ti yọ̀ǹda yín dédé ìgbà tó bá wù yín ẹ lè fisa rẹ ẹ lè dìbà rẹ ẹ fisa rẹ ẹ yan ẹ kó síbi kan kò bá jẹ́ pé oṣù mẹ́fà o ti bá wọn tí ó bá ti bàjẹ́ ànábì ni kò sí problem ma ìgbà tá ànábì ti lè tú àwọn sàábì lẹ̀ padà ni làwọn bàbá wọn fi pé ànábì tuntun wálẹ̀. Sallallahu alaihi wasallam. sẹ́gẹ́tì báwọn wọ́n ní gbẹ́sẹ̀lé wọ́n ní gbẹ́sẹ̀lé o ti tu wálẹ̀ ẹran wa ta panlé kẹ́yẹ́ pa ànábì lóní kọ́ máa fi ẹran léyà pamọ́ fún aṣúra àwọn ni wọ́n sẹ́kù wípé torí kò sówó wọ́n ń tiraka ni àyè sì wà sẹ́rí à sì fara mọ́ lọ́jọ́ aṣúra ká ṣe sàrà ká sì dun àwọn ará àtàwọ̀sí àlèlè ẹ̀yà ká fáwọn èèyàn ló ń jẹ kódà ọjọ́ aṣúra sẹ́rí àtún fara mọ́ kéèyàn tún káwọn ọmọ ẹ̀ lọ sí shopping lọ́jọ́ aṣúra nǹkan gbàwẹ̀ lọ́wọ́ tó lọ fún wọn shopping ra nǹkan fún àwọn ọmọ rẹ̀ ra nǹkan tẹ́nu ń jẹ wọn family nù fún wọn ní nǹkan kó dùn wọn nù kó lè family ẹ̀ lówó ó lè bá àwọn ọmọ ẹ̀ lówó ó lè ṣe gbogbo ẹ̀ àwọn nǹkan tí ó sá mú pé ìdùnnú ó fi wọnú èèyàn àwọn ará ilé rẹ̀ lọ́jọ́ aṣúra kó o dẹ̀ ṣe sàárà fáwọn èèyàn sàárà àwọn olóúnjẹ táwọn bàbá yẹn máa ń ṣe ńgbà náà torí ọjọ́ aṣúra nígbà tí wọ́n mọ̀ pa aṣúra dé ni pé tá a bá ti ń rí tí wọ́n bá ti ń mú ẹran tí wọ́n fi kọ́ bí kinní hùn wọ́n bá ti ń ṣe báyìí tí wọ́n ti ń ṣe àti wọn pé ọkọ̀lá nù àti wọn pé ọkọ̀lá gbogbo apáta
ọjọ́ òun nìkan lọ́jọ́ tí mọ́sálásí máa kún. bẹ́ẹ̀ àwọn kéèké àwọn kan lè jókòó lẹ̀. bam. àwọn kéèké ló kọ́ lọ jókòó. ayagunla. torí kọ́ mọ̀ pé ọlákìlẹ̀ kọjá pé lẹ́yìn ìṣáì ni wọ́n gbé oúnjẹ ni wá ó ti bá wọn kẹrí yẹn inú ìṣáì ń mọ́kíríbì àti ìṣáì la ilaha illallah muhammad yóò fàyà dé. yóò wá kún. bẹ́ẹ̀ni ọkàn pín sí méjì. bẹ́ẹ̀ni ìkan wà lérí irun ìkan wà lórí. ibi táwa ti máa rí jẹ jù lọ́dọ̀ ní ilé àfànlá ni. ayagunla. mọ́sálásí ilé àfànlá. masha Allah. àwa ibẹ̀ ni gbogbo àwọn ọmọ gbogbo àwa dà lọ́bẹ̀ a ti jòkó kalẹ̀ ní mọ́sálásí àwọn ọmọ alẹ́ ẹ̀ máa yá ń dé ẹ sì gbàgbọ́ mọ́sálásí kan àmọ́ asúnbà yìí àdé dìde tọ́ra àmọ́ yìí pé wọ́n ń sálámà báyìí dé ní báyìí dé wọ́n máa lọ lè kó àwọn àmàlà àwọn kìlókọ̀ rẹ̀ ònkálukú wa gbà fún àwọn kéèké àmọ́ wa já ọbẹ̀ mọ́ra wa lọ́wọ́ àmọ́ èyí tó bá gbé òkèlè tí ó ṣẹ́kù wọ́n kàn gbé abọ́ ọbẹ̀ wọ́n kàn dálé ní wíì àbá lọ́jọ́ yẹn iyì kan níjọ́ òun náà ọjọ́ aṣúra yẹn ọmọ dàbí ìgbà sẹ́mà kíní yẹn máa dùn. ìtumọ̀ mú ìfẹ́ wa gbogbo kálukú wa dáná wa wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn eré àgbò wọ́n ti ṣe tí gbogbo àbá gbogbo ní ti dáadáa so nẹ́sìn àrímá kílódé wọ́n ti àmátà rẹ̀ kílódé kò yé mi àrí gbogbo ẹ̀ bóyá ó sì wá ní o bí nǹkan tó wọ́n ní o bí nǹkan kò yé wa mọ́. ṣé àwọn èèyàn fẹ́ rán pamọ́ mọ́ ni àbí wọn rán àmọ́ tí ó jẹ káyókáyó mọ́. ẹran léyà àmọ́ òun ni ò ní jẹ káyókáyó wọ́n jẹ àmọ́ ẹran léyà tọ̀ bóyá ọjọ́ kan ẹ̀yàn pé jọ̀hún tẹ́lẹ̀ ẹjọ́ kejì ọmọ ẹran léyà ní jọ̀hún tán bá pẹ̀ràn lónìí nísìn wọ́n yọ àwọn fún wọn ṣe gbogbo ẹ̀ wọ́n wà hangi ẹ̀ kalẹ̀ di ọ̀la ni wọ́n ṣe wà ha ẹran léyà àmọ́ lónìí nísìn òjò là ń ha ẹran òjò ọ̀hún gan nígbà tó bá yẹ dago 2-3 ẹran ti tán tẹ̀tìkẹ́ tọ́ra àwọn ẹran tá à ń pa lásìkò ní nísìn gan kò sí ẹran lára wọn mọ́ ọjọ́ gbà tó yẹ pé àwọn àlìjànnú ní kó sẹ́ran la sàn péjọ ohun tẹ bá kọ ẹran kalẹ̀ ẹran okun lẹ nílẹ̀ ẹran àgbò nísìn tẹ bágbó bá tóbi pé àgbò tóbi kọ́dà 500,000 wọ́n rà ètè bá ti pa nísìn tẹ bá ti kún kalẹ̀ báyìí kódà èèyàn lè fi ọwọ́ báyìí èèyàn lè fi kó àgbò 500,000 pé ẹ̀dá sí mi lọ́wọ́ tó sì ọ̀hún fọwọ́ kú lọ báyìí kò sí nǹkan kan bẹ̀ mà alibarika ti ń jáde kúrò lára gbogbo nǹkan so ọ̀dà bẹ́ẹ̀ kí a dá aṣúra yẹn padà sí lérí hazazu ẹ̀ àti lórí súra èyí tí ń gbébọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣe ya ni aladoratihi alimutada alimarufa so súra rẹ̀ tá a ti bá sábà tẹ́lẹ̀ tá a sì bá lọ́wọ́ àwọn àgbàlagbà ká dá súra padà síbẹ̀ àwọn tọ́lọ̀ ń bá bò láṣìírí o ti bá wọn ó dẹ̀ èèyàn lè ra ẹran kọ́ pa fún asúra kò sábúrú mbẹ̀ tí o fẹ́ràn pamọ́ kọ́ rẹ̀ ẹran kọ́ pa fún asúra ó lóun fẹ́ fi ṣe sàrà lọ́jọ́ aṣúra kò sábúrú mbẹ̀ so to get bẹ́yẹn so bí ọ̀rọ̀ aṣúra ti. ọ̀rọ̀ aṣúra yìí inú Islam àwọn tá a jẹ́ ìjọ anabuwa Muhammad bẹ́ẹ̀ ti analyse fún wa yìí pé ìṣẹ̀lẹ̀ anabi Musa lọ́lọ́run fi là lọ́wọ́ Fìràwọ̀ náà kí ló kan àwa ìjọ anabi ń bẹ tí a fi wá rí orílẹ̀ àdìsí fún bẹ́ẹ̀ ti kà fún wa yìí lára aṣúra gẹ́gẹ́ ẹ̀kọ́ wo làwa fẹ́ lò ń bẹ àbí kí ló kan àwa ìjọ anabi ń bẹ. ẹ̀kọ́ tá a fẹ́ lò náà ni pé sunnatu man qablana sunnatun lana. mo ti bá òun la ń pè ní asunnatul muttaba. sunnatul muttaba. sunna tí ẹ pé anabi náà bá ọ tẹ̀lé ni àwọn sàábì náà bá àwọn tábì náà bá gbogbo wọn ń bá kíní yẹn o ti bá àwa náà tún bá orí pa àwọn bàbá yẹn àwa náà tún tẹ̀lé. so kéèyàn gba àwẹ̀ lónìí kó gba ẹni tí ó bá lágbára mẹ́tẹ̀ẹ̀ta tó bá yẹ pé 11 kan bóyá kò lágbára àti gba mẹ́tẹ̀ẹ̀ta kó gba tọjọ́ aṣúra nìkan so gẹ́gẹ́ bá ẹ̀kọ́ tá a fẹ́ lù ń bẹ̀ náà ni wípé àní erípa àwọn aṣáájú rẹ̀ tó ọba má pa rẹ̀ fi kún ni níta fẹ́ lù náà erípa àwọn aṣáájú rẹ̀ tó ọba má pa rẹ̀ fi kún ni máa jẹ́ olùṣekún má jẹ́ olùparẹ́. Masha Allah. so ọba àwọn bàbá rẹ̀ lórí nǹkan kan irú aṣúra tá a wí ní sítá náà bá àwọn bàbá lórí ẹ̀ kò yẹ ká parẹ́. bẹ́ẹ̀ni. àwa parẹ́ àwọn lè gbá àwọn súnà tí èsè súnà rárá tí ò tiẹ̀ jọra wọn tí ò sí nǹkan kan. àwọn súnà tọwọ́dá. so irun gbọ̀n tá a wí ní sìn kì í ṣe súnà. so díẹ̀ so kòtò kì í ṣe súnà. ẹ̀yẹ́ ká kún kẹ́ni bá. gbogbo ẹ̀ ṣe súnà. súnà gangan rèé.
Allahu Akbar. certificate bá súnà gẹ́gẹ́ òun rèé so àwọn súnà yìí làwọn ń parẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan pọ̀ tó jẹ́ súnà kódà tá inú Ramadan àwọn kankan bẹ tó yẹ pé súnà ni tó yẹ pé ànábì ṣe tá a sì ń parẹ́ àwọn kankan sì ń bẹ tó yẹ pé àwọn iṣẹ́ tó dáa ni tó yẹ pé a lè fi súnmọ́ Ọlọ́run tọ́lọ́run ó sì síjú rẹ̀ wá tá à ń parẹ́ tá àwọn mú àwọn nǹkan tí ò wúlò tá a fẹ́ máa fi pààrọ̀ rẹ̀ so bí eléyìí ti. Ọlọ́run já jí pẹ́sà láàkùn. ká tó bọ́ síbi àdúrà láṣẹ. ká tó bọ́ síbi àdúrà sà. ní ọ̀rọ̀ iléyá tá à ń sọ lọ́wọ́ sí ló jẹ́ ìbéèrè yìí kún nísìn. táìmù yìí àsìkò léyá tí ń bẹ ní hajj ni ẹnìkan ló fi ìbéèrè yẹn ránṣẹ́ sí mi. lásìkò yẹn ẹ̀ ń yanjú ọ̀rọ̀ iléyá lọ́wọ́ àmọ́ lásìkò náà mi ò rí bí ṣètì sọ́ọ̀lù sí yín láti ṣàlàyé question náà. kí ni question yẹn ni wípé ẹran léyá ládùúgbò ní community tá a wà a mix mọ́ra wa Jíù bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ kírísítẹ́nì bẹ́ẹ̀ àwa mùsùlùmí wa pa ẹran léyá ìjẹ́ a lè fún kírísítẹ́nì tí ń bẹ ní community wa ládùúgbò wa lẹ́gbẹ̀ẹ́ wa àbí Jíù lẹ́ran léyá. kọ́ra lè fún babaláwo. ẹran iléyá Eidul Adha ti mùsùlùmí. ẹran léyá àti babaláwo tí bá ń bẹ ládùúgbò yín àwọn tí wọ́n bá jẹ́ kí wọ́n mix ìkọ̀tàn pé lọ́dọ̀ tí wọ́n bí kò sí babaláwo yín lọ́dọ̀ tí wà àmọ́ bí táwọn babaláwo bá wà àwọn onífá àwọn oníǹkankan tó bá yẹ pé àdúgbò lẹ́jọ́ ń gbé wà àfà tó sì wà ń bẹ àbí wọ́n mùsùlùmí ọwọ́ apẹ̀ràn léyà oníkún wọn fi tabọ̀ rẹ̀ náà náà ṣe. wọ́n jẹ wọn ṣe ní jẹ wọ́n jẹ nígbà tí ó bá ti sí pírọ́blẹ̀mù láàrin yàn ìgbà tọ́lọ́run wọn sọ̀rọ̀ ẹran léyà Ọlọ́run wọn sọ àwọn tá fún fakulu miniha wàhátì mọ̀lẹ́kọ̀ ní àwálìmọ̀ ọ̀tàrà ntòwínú Ọlọ́run ọ̀sọ́ wípé ẹ gbọ́dọ̀ fáwọn alágbájá Ọlọ́run yìí ti ẹ sọ báwọn Ọlọ́run dá Ọlọ́run yìí sáhùn Ọlọ́run ò sì kọ́ mùsùlùmí láhùn ó yìí ti sọ fún wa pé láyẹ̀ ní hakumullahu nílẹ̀ tí lámú yòókọ́ ti lókun wàlámú yóò rìjú kùn mí di yára kù antabarruhum wà tó báàbù albirri wàlkíni kristi àbíkílẹ̀ máa pè albirri wàlkristi ó ti yé báwọn kéèyàn ó ṣe dáadáa sí olóòṣà kó ṣe dáadáa sẹ́lẹ̀bọ̀ kó ṣe dáadáa sí jù kó ṣe dáadáa sí kírísítẹ́nì gbogbo ẹ̀ ìsìlámù ọ̀kọ̀ èyàn tó bá pẹran léyà fún wọn ha fún wọn ó ti bá wọn inú àwọn tó ha fún ó lè jẹ́ ẹran léyà tó ha fẹ́ lómi gan ni wò pé a kì í jẹ́ pé ẹran àwọn ìdùn kọ́ o àmọ́ ìwò pé àtọ̀ ṣé ẹ̀sìn yín tún ní ẹ̀tún wà wá náà àjẹpẹ́sẹ̀ yín ò da ó lè tún mú ẹlòmíì tún wọnú ìsìlámù ọ̀sọ́nà téèyàn ò lè gbàrí candidate nínú ìsìlámù. ìtọ́lọ́hún fẹ́ lò nù ẹran léyà háyà tó wá pé kìí ṣe pé jẹ́ Ọlọ́run fẹ́ mu. walakin yanaluha taqwa minkum. ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́hún wá fẹ́ lò ń bẹ̀ òun àti wá dá sí méjì àti wá fún kírísítẹ́nì àti ẹlẹ́bọn bẹ́ẹ̀ ṣé yóò lọ́dọ̀ Ọlọ́run. ara àbẹ̀rù Ọlọ́run náà ni pé kó fún ẹni tó ọmọ yìí pé kírísítẹ́nì ni tó ọmọ yìí pé ẹni yìí bóyá kìí ṣe ẹni tó ní tálíkà ni lápèjúwe kọ́dọ̀ òun àtọmọ rẹ̀ ń gbà mí òun èrò ń jẹjẹ ọwọ́ apẹ̀ràn léyà ọwọ́ àfi gàárì tì àbí rẹ̀ sí ẹ̀ lè gbé fún lágbájá síbẹ̀rù Ọlọ́run kan ìsìlámù ọ̀kọ̀ ká ọ̀rọ̀ ẹran léyà yí ha ó ti yé wọn Ọlọ́run ọ̀sọ́ pé àwọn báyìí ní kẹ́ ha fún gbogbo ẹni tí bá ti ń jẹ́ ọmọ nìyàn iná ní kẹ́ ha ẹran léyà fún tí ó bá ní ó ti yé wọn ẹ̀ ha fún àmọ́ tóun bá kọ̀ tó ní ẹ̀sìn tòun ní kóun ọmọ gbà bọ̀ èmi ò rẹ́sìn tó ní àmọ́ gbà nǹkan lọ́wọ́ rẹ ni nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ẹ̀sìn ìsìlámù nìkan lọ́sọ̀ọ́rù ń ta lè gbà lọ́wọ́ yàn tẹ́ni tó jẹ́ ẹlẹ́sìn míì tó jẹ́ bí kèfèrí tí èsè mùsùlùmí tó bá fẹ́ fún ọ ní nǹkan tó bá yẹ pé nǹkan tó fẹ́ fún ọ ní nǹkan tó pure ni gbà tó bá yẹ pé èyí tí ò pure ni bí èyí tán bọ fóògùn àbí èyí tán bá bẹ́ ṣe eré kí nìkan mọ́ gbà àmẹ́ni ọ jẹ́ kèfèrí ó ti wà wọn òwò àfa ọwọ́ adé wa ní ẹlẹ́kùn àfa aṣọ jìnnà ọ̀pá márùn-ún yìí ni wọ́n ní fún yín kẹ́ máa fi wọ̀ kẹ́ máa fi ṣe wá sí kọ́nyà ni ẹ fẹ́ ọ fẹ́ bò ìsìlámù ò ní kí wọ́n má fún ọ àmọ́ nǹkan tó bá fẹ́ fún ọ tó bá ti jẹ́ pé nǹkan yẹn ti bọ́ sí nọ́ńdà síríkù ò ní gbà àmọ́ tó bá pé èyí ti ṣe síríkù láìkí nísìn kí bóyá bọ́ rẹ̀ kan àbí kí náà máa ń pè wọ́n olúwawo àbásípa àsípa wa dé ọ abàyín mọ́sálásí malim
mo dẹ̀ máa ń gbádùn yín ọ̀rọ̀ tẹ́ dẹ̀ máa ń sọ ẹ̀ẹ́dẹ̀ kì í fi dààmú wa wàásù yín ẹ̀ẹ́dẹ̀ kì í fi dààmú wa bóyá àfáàǹsì wà sí rẹ̀ jẹ́jẹ́ tiẹ̀ ẹbẹ̀rù Ọlọ́run ẹsẹ̀ kí nìkan kọ̀ dọ́dọ̀ wọn. Masha Allah. ọgbọ́ ọwọ́ ni ẹbùn ní àkáǹtì nọ́mbà mi dẹ̀ fún mọ́ṣáláṣí ní 1 million ẹgbàá. section mi ni ẹ o a lè gba owó lọ́wọ́ ẹni tí ì ṣe mùsùlùmí fún sí Ọlọ́run. ẹgbàá. Okay. ẹgbàá ọgbọ́ òun fún yín mi dẹ̀ fún yín ní 1 million ẹgbàá. tó bá jẹ́ pé o sọ mo dẹ̀ fún yín ní àjì méjì ẹ dẹ̀ rán àwọn jàmáà àmọ́ ṣáàṣì ẹgbàá. àgbọ́yé. àmọ́ tó bá yẹ pé nǹkan tó fẹ́ fún yín jẹ́ nǹkan tí ó ní ṣíríkù nú ẹ má gbà. báàbù albir ó ti máa ìsìlámù differentiate ẹnìkan lójú ọ̀nà dáadáa lójú ọ̀nà akhlaq àti kírísítẹ́nì àti jù àti ẹlẹ́bọ àti mùsùlùmí lójú ọ̀nà ìwà ìsìlámù ó ṣe gbogbo alọ́kan lórí ẹ̀ òun lọ́fà tó jẹ́ pínpà tán náà Muhammad fi ń bẹ láyé sallallahu alaihi wasallam. ó ti yé báwọn òun ni Abu Tọ́líbì ibi máa ń fa nábì ló ń jẹ tá nábì ó sì jẹ sallallahu alaihi wasallam. ọgbọ́ àgbọ́yé bàbá. Abu Tọ́líbì tó gbédò ẹ̀ ibi máa fa nábì ló ń jẹ tá nábì ó sì jẹ so a sì rí Yẹhudi náà tó wá gbé nǹkan fa nábì tá nábì sì jẹ gbogbo èyí kò sábúrú mbẹ ká wá parí ẹ̀ ká fi tò ní ìkọ ṣé ìbéèrè èyí tó bá kú ẹ fi pamọ́ ẹjẹ́ àṣàdúà ká ṣàdúà fún Àṣúrà tọ́lá Àṣúrà tá a ṣe lọ́la yìí ọlọ́mọsá wọn lànà Muhammad sallallahu alaihi wasallam kó ṣe ní ìpàyẹ̀sẹ̀ rẹ fún gbogbo ayé Allahumma àmín. kó lọ Àṣúrà ìwọlé àwọn tí ó gba Àṣúrà ní gbogbo ayé ìlú Nàìjíríà yọ ọlọ́mọdé ó dàrú. Allahumma àmín. àṣẹ lọ́hùn púpọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ kọ̀yẹ́kọ́ lọ́hùn ó síjú àánú wò wá Nàìjíríà àmọ́kọ́ dákun a dìsáàfù kófìyà jẹ wá Nàìjíríà a sì dìsáàfù kọ́kájú rẹ̀ kú lára wa àmọ́kọ́ dákun kọ́ má ṣe bẹ́ẹ̀. àmọ́kọ́ dákun má ṣe bẹ́ẹ̀ o. Jalalukalla. ó jẹ́ wọn tó bá yẹ pé ń tọ́ azibuna tó bá fìyà jẹ wá fàbí má àdìlẹ̀ àdìlì déédéé lọ sí lérí wa wà ń tẹ̀rẹ̀ hamuna tó bá kẹ́ wa fàbí má àdìlẹ̀ fọ́dì bó ti wù ọ́ wọ́n kẹ́ wù ọ́ ṣàánú wa ni àwọn tó yẹ pé tá a bá ní ká wù ọ́ dáadáa Nàìjíríà a dìsáàfù kẹ́ Nàìjíríà a dìsáàfù àánú Ọlọ́run a dìsáàfù kọ́lọ́run ó síjú àánú wò wá àmọ́ kọ́ dákun kó síjú rẹ̀ wò wá kọ́ wọlé ànábì máa wà lá kó sì wọlé Àṣúrà máa wà lá ẹ̀bẹ̀ lágbọ́dọ̀ bẹ́ a dìsáàfù ẹ̀. Allahu Akbar. bí Nàìjíríà bá ní máa wà rẹ̀ àtọ́ ní máa wà rà wà ní Ọlọ́run adúrúbá àti ń sìn ọ́ tó yìí ẹ̀sìn tá à ń sìn tí ó gbà lọ́wọ́ wa Subhanallah. kò gbà lọ́wọ́ wa kò ká sí. kò ká sí àánú nìkan ló fẹ́ lù lára àánú nìkan ló fẹ́ lù lérí wa. pẹ́ẹ́pẹ́ nu mọ́sálásí ọ̀hún tá a ti lá ń sin Ọlọ́run ọ̀hún tó mọ́sálásí ọ̀hún ọ̀tẹ̀ ló pilẹ̀ mọ́sálásí ọ̀hún wọ́n yá ń bì kan ní wọ́n dá tí wọ́n lẹ̀ ọ̀gbọ́n wọ́n dìtẹ̀ ìmáàmù kan ní wọ́n yá ní wọ́n dá tí wọ́n lẹ̀ òde mọ́sálásí omi tá à ń kírun bẹ́ẹ̀ ìmáàmù tí wọ́n fi jẹ ńgbà ọ̀pá gbogbo kó wá tán wọn kálukú yá fi jẹ nọ́mbà tí wọ́n fẹ́ léyìí jẹ kò ní lóṣù kan yóò kù ni wọ́n kírun ti la wọ́n kírun ti la nọ́mbà tí wọ́n tọ̀ ẹ fi jẹ fa wọ́n padà wá fi jẹ. ìlérí ibú. so oríṣiríṣi bẹ́ẹ̀ ẹlòmíín jáde mọ́sálásí tán ń lọ bí aburú ni ẹlòmíín pààyàn ẹlòmíín jẹrin èèyàn ẹlòmíín fèèyàn ṣàṣìjẹ ẹlòmíín bà tèèyàn jẹ́ ẹlòmíín lu jìbìtì ó lu jìbìtì ẹni ó lu jìbìtì ó ń tọ̀hún ṣọ́ọ̀kì sì pa ó ń tọ̀hún nígbà wọn gba tójú rẹ̀ là tó ṣe báyìí ẹ̀jẹ̀ sì fèlè lára rẹ̀ ó sì kú bẹ́ẹ̀ ó ti yé báwọn òun sì ní ọ wà níwájú mọ́sálásí òun lákọ̀ọ́ bẹ̀rẹ̀ àdúrà fún. gbé alájí wa kíní kan bí wọ́n dẹ̀ sí máa ń ṣe nìyẹn kò nígbà tí wọ́n kì í fún wa lówó ẹ bá a ṣàdúrà fún lè máa àròjọ àdúrà fún un mọ́sálásí gbogbo aburú tí wọ́n ń ṣẹlẹ̀ lóde òní pàápàá jùlọ ní Nàìjíríà yìí ó tó kọ́lọ́hún ọ kájú kù lára wa kọ́ máa wò wá mọ́ àmọ́ Ọlọ́run dákun má ṣe bẹ́ẹ̀. àmín. kó síjú àánú wò wá. àmín. Kọ́sìm. naam. Ájì Kọ́sìm. naam baba. oore kan bẹ tọ́lọ̀ ń ṣe fún wa gbogbo èèyàn yẹn ni ó dúpẹ́ rẹ̀. Allahu Akbar oore wo ni. kọ́dà wa àfa àìdúpẹ́. Subhanallah. oore kan bẹ tọ́lọ̀ ń ṣe fún mùsùlùmí àwa àlùmọ̀ nàbì èmi ọ̀ wá ti gbọ́ kẹ́nìkan dúpẹ́ rẹ̀ láyé rí ìyẹn gbọ́ rí létí mi ìyẹn sì rí bí téèyàn ti dúpẹ́ rí. àmọ́ lórí ni. àmúrí òun lórí. ẹ wá já mọ̀ lórí. oore sì ni
bonanza àwọn àwa àlùmọ̀ nábì ló fún. sallallahu alayhi wa sallam. kí ni bonanza náà. na'am. oore mani Qasim. na'am oore wo ni. wàláhi oore mani. lóòótọ́. ibi tí ọlọ́run rorò wọ́n à ń pè ọlọ́run rorò kòróró lọ́sẹ̀ nìkan láàrọ̀ wọ́n ní ọlọ́run rorò kòróró ní ọmọdún 12 ó sì fọ́ lójú. ẹni ó bímọ 30 ó fi lẹ̀ ẹni tó bí kan ó sì lè pa. ẹni ó bímọ 30 ó fi kalẹ̀ ẹni ó bímọ kan ó sì pa ẹni ó bímọ 12 nǹkan kan ò jéèyàn ẹni ó bí ẹyọ kan ó sì dúró dìgbà. ẹni ṣe wàhálà lérí ọmọ tó ṣe wàhálà tọ́mọ tó lágùn tọ́mọ ó fi yàtọ̀ wọn ni nígbà yẹ kọ́ jọrọ̀ ó ti bá tọrọ múra tí ó dé ó kú ẹni tí ó wá bá ṣe wàhálà tí ń wo ọ̀nà ìjọ tí ń ṣe wàhálà ó ń tọ̀ òun wá jòkó wá sì yá. òun ló bí ọmọ rẹ̀ ṣe ó sì tọ́ wọn ọ̀nà ọmọ lọ léèwé yunifásitì ó ṣe gbogbo ẹ̀ ọmọ sì parí ó sì ríṣẹ́ ọmọ ń ríṣẹ́ ibi tó wọ́n á gbé síbi ó tún ga ni wọ́n ló tí ọmọ àgbà ọmọ jẹ́ 1.5 million lóṣù ó ti bá ń ríṣẹ́ tán ìyá sì kú àbúrò ìyá tí ọmọ kàtí à ń ṣe wàhálà òun lọ́kọ́ lọ Mákà. tẹ gbogbo orú nǹkan ni ara pé ọlọ́run rorò náà ni àmọ́ bó ti wá rorò tó ní lọ́wọ́ ní sùúrù tó. Masha Allah. ọ̀gbọ́ bó ti rorò tó ló ṣe kíni ló fi pèrè ní sọ̀búrù kò sẹ́ni ó lè ṣe sùúrù tọ́lọ́hun. sùúrù tó pọ̀. bó ti wá ṣe tó ní náà ó tún wá ń sọ wípé ìyàwó lé o ní wọ́n ń kìlọ̀ yà ọ̀dáná kalẹ̀ nítorí wa àyíbẹ̀kọ́ ọ̀dá ìyà kalẹ̀ nítorí wa àti ya sàárè ní àtàlùkìyàmà ní gbogbo ẹ̀ ó ti pìpì àkalẹ̀ ó ní kò sẹ́ni tí ó jẹ́ ọláfọmọ àfọmẹ̀yàn àyíbẹ̀kọ́ nígbà wáyé kọ́mẹ̀yàn ni ó jẹ́ ó tún wá tú àṣírí ọ̀nà táàfi òun náà lọ dẹ iná kalẹ̀ ọ̀nà táàfi ní wọ́n táàfi escape ó tún wá bá wa fi ọ̀nà wọn kalẹ̀ ó tún wá tú àṣírí ọ̀nà wọn fún wa níbo wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọ̀bìtá ti ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ fi ìyà jẹyàn bàbá ẹ̀ gbọ́ mufti a fi àjẹ lágbájá o àmọ́ tó bá lè ṣe kinní yìí ayọ̀dá rẹ̀. òun náà sọ pé ẹ jẹ ìyà bẹ́ẹ̀ ti ń ṣe òun ìyà lẹ́jẹ̀ ó ti yé wa ọ̀nà tá a fi wá ní jìyà ni ó tún ara kírètì ọ̀nà kankan bẹ́ẹ̀ báyìí lè gbọ̀nà yìí ẹ escape mọ́ mi lọ́wọ́ ó fẹ́ mú wa ó yìí tún la ọ̀nà tá a fi escape mọ́ òun lọ́wọ́ kalẹ̀ kò sí bí wọ́n ti ṣe bẹ́ẹ̀. Jalla jalaluhu. òun nìkan náà ni máa ṣe bẹ́ẹ̀ ọwọ́ àṣírí yìí ń fún wa àṣìmọ́ lóore báwo ló ti ṣe fún wa. alladhina iza fa'alu fahishatan aw salamu anfusahum dhakarullaha fastaghfaru lidhunubihim wa man yaghfiru dhunuba illa Allah wa lam yaqdiru ala ma fa'alu wa hum ya'lamun. wọ́n náà wọ́n nǹkan kọ́ sí mi. والذين إذا فعلوا فاحشة. Ọlọ́run ní mo ti dá iná kalẹ̀ mo dá ìyà kalẹ̀ lálùkìyámà mo gẹ̀gún ẹ̀dẹ̀ yín ẹ máa ṣe ń tẹ̀sí lọ ẹ máa pààyàn lọ ẹ máa jẹ ẹrin yẹn lọ ẹ máa mutí ẹ máa ṣe sìná ẹ máa ṣe gbogbo nǹkan aburú tẹ̀sí lọ ẹ ń bọ̀ ayé tẹ́wọ̀ ti wà ìyàtẹ́ jẹ ti dúró dè yín gbogbo yẹn jẹ pánábàyà gbàtọ́ wa fẹ́ tú àṣírí yẹn nínú alukurani ó tún wá rọra fún wa ní option ọ̀nà àbáyọ tá a fi ní wọná wọ́n pe idha fa'alu fahishata gbogbo aburú ta ni ẹ má ṣe ọwọ́ aṣàbùrú náà aw zalamu anfusahum àbọ̀n ṣàbòsí fúnra wọn wọ́n wá ṣàbòsí náà wọ́n ti tọ́ sí ìyà gbàtọ́ wa yá dhakarullaha ẹ̀wù bùnásà tó ní agbára dhakarullaha ọwọ́ ṣetán ń bọ̀ ọkàn sàlùwàlà ọwọ́ wọnúlé bá ń pè la ilaha illallah la ilaha illallah la ilaha ọ ṣetán pé allah 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 ọwọ́ ṣetán ń gbọ́ ṣetán pẹ̀lú ẹkún ni o fastaghfiru lidhunubihim ọdún àmú astaghfirullah 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 al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi wọ́n sunkún bẹ́ẹ̀ ìgbà tó wọ́n ṣe bẹ́ẹ̀ wa man yaghfiru dhunuba illa èmi náà mọ̀ dáná lẹ̀ èmi mọ̀ dá gbogbo àgbákò lẹ̀ èmi náà tún wà lẹ́ni tí máa fèrí jìyàn kò sẹ́ni ó lè fèrí jìyàn àfẹ̀mí ọlọ́run wala yudhiru ala ma fa'alu wa hum ya'lamun. tó bá ti lè wá tọrọ àfẹ́ríjì ni tó lóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tí ó sì débẹ̀ mọ́ rárá tó jáwọ́ ń bẹ̀ tí ò débẹ̀ mọ́ ìyà ó kọ rẹ̀ tá a ti ní wọ́n lẹ̀ sínú iná àti inú ìyà káwọn màláíkà ọmọ retí kó dé wọ́n máa fi ìyà jẹ́ tálkìyámà fi dé òun wà lẹ́yìn màláíkà ó ti wá dọ̀ mí ó ti wá lẹ́yìn kódò ti wá bẹ̀ mí mo ti yáfi rẹ̀ ẹ pa ó kọ rẹ̀ rẹ́kùn nínú àwọn tí ó jìyà ẹ wo ṣe mọ̀ pé orí ńláńlá nù fún wa tó bá ní tá a bá ti sẹ̀wọ̀n kọ̀ sáforíjì ńkọ́ bó la fẹ́ ṣe ẹ wá dákun
èmi náà ní sọ ní ṣe pé ìyìn rẹ ni ó dúpẹ́ rẹ̀ rí ta ló dúpẹ́ bonanza tọ́lọ̀ fún wa yìí rí. Allahu Akbar. ó ti yé báwọn. Naam. àwọn àfa àwọn wákà tán bá ń ṣe wákà njọ wọn ní à ń jí à ń sùn à ń jí à ń sẹ̀ a ò túbá kàkàkà ẹrú túbá ń tún ṣe mí bí n pọ́ láò ní ṣẹ̀ṣàn fún kó wá bí n pọ́ láò ní ṣẹ̀ṣàn fún kó wá. èyí tí máa bí ọlọ́run lójú ni pé ká máa ṣẹ̀ lónìí ká túbá ká tún ṣẹ̀ lọ́la ká tún túbá ká tún ṣẹ̀ lọ́tùnla ká tún túbá ọlọ́run lẹ́yìn màláíkà eléyìí ń fi mí sáwẹ́ wà nù ẹ kó kọ rẹ̀ sínú àwọn tí ọ̀wọ́ náà kọ́dà bó túbá ẹ má gbà mọ́. àánú tọ́lọ̀ ń ṣe fún wa ní ó fún wa ń bò náà sá irú ọjọ́ ọ̀la yìí nìṣẹ́ ọjọ́ àánú ni ọjọ́ tọ́lọ̀ wọn pa gbogbo ẹ̀ṣẹ̀ ìrìn rẹ̀ iná ní irú ọjọ́ ọ̀la yìí bonanza ní tọ́lọ̀ ń bá ti wá ní kẹsẹ̀ rẹ̀ ó parí lọ́la pẹ̀lú àwẹ̀ Àṣúrà àtàdúrà tó bá ṣe ń bẹ̀ kọ́ ọ má padà sínú ẹ̀ má ló kù. má tún débẹ̀ mọ́. ọgbọ́kọ́sì. bọ́yé bàbá má tún débẹ̀ mọ́. bàbá fẹ́ bẹ ọlọ́run inú tá a fi ń bẹ lọ́la yaman lamuyada arsha ukodamun. Allahu Akbar. wàláyé máa wí. ọ sọ pé wọ́n ọlọ́run bá lékè ọlá ìwọ tó já sí pé àlàárà sí ìwọ ọlọ́run ẹsẹ̀ kan ò tẹ àlàárà sí rẹ̀ rí. la yadọ̀ awulamu yadọ̀ arsha ukodam. ẹsẹ̀ kan ìjẹyàn ni ìjálìjànú ni ò tẹ àlàárà sí ìwọ ọlọ́run. àlàárà sí ọlọ́run bí ọ wà bó ṣe wà ní gíhun náà lọ́wọ́ àkọ́dọ̀tí rí kò sì ní dọ̀tí òun mọ̀ sọ láàárọ̀ yìí pé nínú tí èjé kí nǹkan dọ̀tí ẹ dákun àpọ́n tí ò níyàwó tí ó sì bímọ ìjẹ́ ilé rẹ̀ kọ́ dọ̀tí rí. yóò neat. àpọ́n tí ò níyàwó kò bímọ. kò ní dọ̀tí. ilé àpọ́n yìí dọ̀tí. bẹ́ẹ̀ni. àwọn ilé àpọ́n máa yóò neat ní tóní. tóní. ọ̀rá wa ní sìngbà táwọn ilé kan ọ̀rá àwọn máa ti já gbogbo òkè nílẹ̀ láìlọ́nù bisikíìtì láìlọ́nù kankan mo ní ọyẹ sáré máa gbà lórí kílọ́fà ilé ọlọ́mọ yọyọ. Masha Allah baba. àmọ́ àpọ́n tí ò níyàwó tí ó sì lọ́mọ. yóò máa ṣe gbogbo ẹ̀. yóò ní tìní. àwọn màálù lù. irú àwọn mufadọ́lù yìí. yóò tó gbẹ tó ṣe pẹ́sipẹ́sì. ẹ bá wọnú rúmù ẹ̀ nísìnyí ẹ bá wọnú rúmù mufadọ́lù. yóò akásọ gbé yóò hàjà ẹ̀kẹ́ tífì. kò ní dàwọn aṣọ lẹ̀ kò ní gbogbo yóò wá nítì yóò nù láàárọ̀ tó bá tún wọlé ẹ dà kó nù nǹkan láàárọ̀ ọjáde ẹnì kọ́ ọ̀bọ wọlé wọlé sílẹ̀kùn rẹ̀ ó tún tún nù. ó tún nù kálẹ̀ padà. àbátorí wípé ọlọ́run nìkan náà ni òun nìkan ní ń lo ààfin ènìyàn ọjà ààfin wọn dọ̀tí ọlọ́run ò gbọ́dọ̀ fi àlẹ́ ara sí rẹ̀ lẹ̀ ọwọ́ ní káwé ẹ̀dá káwá lò níjọ́ méjì. àkàrà wọn kò mọ la o àwọn ẹ̀yà kan bẹ kó mọ àyìnbá ìtì wá sí àwọn yẹn fẹ́ bá Mákà jẹ́ ẹ̀yin ní tọ́ fún yìí lẹ́nu Mákà lásán bẹ̀ lẹ́nu Mákà àwọn yẹn fẹ́ bá ẹlòmíì ó sí. ọ̀wá wo àgbákòjà ní Baytullahi àti àkàrà wọn kò mọ la nílé ọlọ́run ọ̀wá àgbákòjà. ọlọ́run ó kù sùúrù. ká tó wá wípé fi àlẹ́ ara sí rẹ̀ lẹ̀fẹ́ nìkan kò gbọ́dọ̀ fi ilẹ̀ fún wa wọ́n rọ̀ fún ẹ̀ wọ́n bàjẹ́ ọwọ́ lẹ́sẹ̀ kọ́dà kò fi ilẹ̀ fún àwọn màláíkà torí gbogbo màláíkà tọ́lọ́run dá kò séyìí tó dé ààfin rẹ̀ rí òun nìkan náà ní ń dá ọlá rẹ̀ ṣe ní sì ń dá ààfin rẹ̀ lò àríṣù rẹ̀ òun náà ní ń lò ó. ọba tí ẹsẹ̀ kan ò dé àlẹ́ àràsí rẹ̀ rí. kò sí iyù rẹ̀ òun náà ní ń lò ó. àga ọlọ́run ẹnì kan ò débẹ̀ rí kó mọ bó ti rí. kò sí ọ̀sẹ́ni ọba lù. ó gba màláíkà tó dá màláíkà kan ò tiẹ̀ fojú rí bèlè màláíkà kan ò fojú rọ́lọ́run rí bèlè tí ọmọ ibi tága rẹ wa. Allahu Akbar. ọwa wà ń bẹ ẹsẹ̀ kan ò tẹ́ rí ọlọ́run wọlé apẹ́sẹ̀ kan ò tẹ́ àlẹ́ ara sí rẹ̀ bó ti wà náà lọ́wọ́ wa gbèsè rẹ̀ fẹ́nìkan ipò òun ni kọ́ bọ́ yanjú ẹ̀ kọ́ bọ́ sí ìwọ ló bíúdì ẹ̀ fún rẹ̀ ìwọ náà ni architect àbí ìwọ náà ni architect ìwọ ni planner. bẹ́ẹ̀ni. ìwọ tún ní gíní ìwọ ní engineer ìwọ ní supervisor wọ́n náà ló supervise nǹkan rẹ̀ wọ́n náà lọ sọfíọ̀ rẹ̀ ọsọfíọ̀ sánmà ọsọfíọ̀ rẹ̀ o supervise ẹ̀ o architect ẹ̀ wọ́n náà ló ṣe engineer rẹ̀ ìwọ náà tún wá ní bíríkìlìà rẹ̀ wọ́n lọ mọ nǹkan rẹ̀ ọgbẹ́ni kankan láàyè tó fi gbé sánmà dúró o ti bá wọn wà ní rafi'u samawati wal ard badi'u samawati on ga badi'u lolo badi'u samawati wal ardi kéèyàn lu nǹkan kó sì pé kó sì bada rẹ̀ kó nǹkan yẹn neat ntan pè ní badi'u lẹ́ni tó sì nǹkan tó neat mashallah gbogbo le tan ko yìí kò neat ó ṣe tó dájú gbogbo lo ebo tan wo àwọn ìlú ebo ọmọ ẹ wá wọn lè ṣe neat ìlú ebo gbogbo ẹ ṣe rí kinkin wallahi kò neat tó sama Ọlọ́run torí kí ló fà gbogbo ẹ ló ní expiry date
àwọn ìlú òyìnbó tí wọ́n bá ti expire ẹ̀rí tí wọ́n wo gbogbo ẹ̀ wọ́n tuntun kọ́ ọ̀yìn sánmà ọlọ́run jọ tọ́ dá sánmà rẹ̀ ibi tí ọlọ́run ti perfect iṣẹ́ ṣíṣe ni wípé níjọ́ ó build sánmà tó sì build rẹ̀ kò fi expiring date sí. bẹ́ẹ̀ni. kọ̀lẹ́mà ló fi jáde pé kò ní expire. Masha Allah. ọlọ́run nìkan ní dọ́lẹ̀ sí. kò lè expire níjọ́ tí ọba kà kó ńlẹ̀ yọ kankan rẹ̀ fún rẹ̀ ni. àmọ́ pé yọ wá expire pé kọ́dà sánmà wá expire ẹ̀rí pé bìkan kan já wálé bìkan kan yíya ni kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ibi tọ́lọ́run perfect iṣẹ́ rẹ̀ dé ó wá dá àwọn èèyàn fa khalaqa fasawwa ó dá wa ní dédé bí ó ti fìtì kó wa. Masha Allah. ẹni tó ju ẹni tí ẹyin ju rẹ̀ ẹni tó tí ó ní eyeball yóò rí eyeball yóò sì fìtì ẹni. ọ̀nà I like your eyeball. ẹni tó ju yóò di fìtìfìtì gbà tán fi ọ̀bẹ làwà yìí ni bẹ́ẹ̀ gbígbà tó yẹ pé àwọn màláíkà tí wọ́n fẹ́ la ojú rẹ̀ gan gbígbà tán rọ́jú là ẹ jẹ́ àlà kọ́ máa kó kíní ẹ̀ lọ yóò sì máa sojú rẹ̀ yóò sojú bàjọ́ gbogbo nǹkan yóò sì máa rí yóò sojú pẹ́pẹ́ yẹ yóò sì máa rí gbogbo nǹkan. yóò sì rí na. bẹ́ẹ̀ni ẹlòmíì ọlọ́run fún ní eyín wọn yóò moderate yóò ṣe rẹ́gí tẹlòmíì ó dàbí ìgbà tí yàn mú ọkọ tó fẹ́ fi kọlẹ̀ ni yóò sì fi tiẹ̀. ẹlòmíì sì ṣe déédéé irun péńpéjú ọlọ́run fún ẹlòmíì. bẹ́ẹ̀ni ó dà bẹ́ẹ̀ nù àfa. irun péńpéjú ẹlòmíì fẹ́ tó rùn gbọ̀n. èmi ti rí ẹni tó sọ pé àfa kan bẹ tó bá ti jòkólẹ̀ tí ó ṣe alukọ̀ báyìí irun tó mo fi ń gbádùn wọn jù nínú péńpéjú ọlátayé ṣe ni. wàláì Kọ́sìm. ó nínú pé tẹ́ bá sí báyìí. ó ní ibi tó wọ́n ti wẹ́. ok I swear to God. ẹ tọ ọlọ́run ni. Hayakumullah sa. ó sì fi ti. ara tó fún mi nù. Allahu Akbar. irun gbọ̀n tó lọ́n fún mi nísìnyí ẹlòmíì ò ní irun gbọ̀n rárá gbogbo nǹkan àti sípírìtì àti gbogbo ilé wa kò ní. Subhanallah. yọ wá fẹ́ lómi ní irun gbọ̀n rẹ̀ ọ wá dà bí ìgbà tí ẹran èso ẹran àtàkẹ́lẹ́ so ó ti wà wọ́n wà rí sọ̀rọ̀ báyìí dédé tó fún un tẹlomi sì ní gbogbo ẹ̀kẹ́ báyìí lọ́rùn ó kó fún àfà tí ó kó jàkìtì ọwọ́ àwọn akíá yóò máa wọ ẹlòmíì pé ó wù mí náà kébì náà ní báyìí bó lò ó ní fún kò ní fún ọ. yóò ṣe ohun ẹlòmíì bí bọ́sítọ̀pù rí ìkẹyà Kọ́sìm ó tún dé bọ́lá òun ti ṣe nǹkan ẹnu ni adá bẹ́ẹ̀ ọlọ́run á wá dá ẹlòmíì abọ́ọ̀gọ́ tí ó fi lo ayé rẹ̀ tán ó di báwọn àwọn ó bí ní dèdèrìn ni yóò lò sẹ̀mí ní dèdèrìn ni yóò sì kú ní dèdèrìn. La ilaha illallah. a wà bí ẹlòmíì pẹ̀lú ọgbọ́n òrìṣà òtí àrẹwà àwọn àpé ọgbọ́n bàbá ọgbọ́n wọ́n bí pẹ̀lú ọgbọ́n ni n tí ń lò ní wọ́n bí imá ni a bí agọ̀ mẹ́lòmíì ẹlòmíì ń tún ṣẹ̀dá tọ́lọ̀ ń dá fákàlà kàfàṣà wánu fa Kọ́sìm ẹlòmíì tí ó bá sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ jù à àwọn ẹ̀ máa wò pé tálá sọ̀rọ̀ yóò kàn sọ̀rọ̀ kan jù à kálukú ni wọ́n á ṣe ponú báyìí ó ṣe àbàjẹ́ ọ̀rọ̀ sọ báyìí ẹlòmíì ó sì sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò moderate yóò gbádùn ọ̀rọ̀ lélẹ́yìí sọ yìí bẹ́ẹ̀ lómi bá ṣe a'udhu billahi minash shaitanir rajim àwọn èèyàn dẹ̀ ní láìkí ẹlòmíì ó jágbe máa wúṣù bí ìgbà tí káì ìjòkó sì dàrú. ìjòkó sì dàrú. ẹlòmíì bá dá wákà báyìí. bẹ́ẹ̀ lómi bá dá wákà Kọ́sìm ẹrù pé wọ́n kú lé wọn sunkún ni. ní wákà lásán nípa yóò wá mú wákà bí ìgbà tí èèyàn fẹ́ bí ìgbà tí èèyàn fẹ́ bá èèyàn méjì lájà lérí wákà lásán yóò wá múra kankan yóò mọ̀ wá. wọ́n nu ọlọ́run ní Kọ́sìm. ẹnìkan yìí torí wákà òun fọ́ fún yín olóhùn mi ti 12 years back wọ́n wá bí àjọ yóò jẹ ta alẹ́ ni wọ́n sọ wípé ẹ̀kan tóhun ti mí ti yín tẹ dá wákà báyìí ó lóun gbádùn yín lálàsí ó ní òhun nìkan àtọ̀tún nìyẹn o bọ́lọ̀ ti ṣe nù ẹnìkan ní àyínú alẹ́jú báyìí lóun fọ́ bọ́lọ̀ ti ṣe nù ẹnìkan lóun ẹlòmí ó tó Kọ́sìm dákun ó tó dákun ó tó wà náà bọ́lọ̀ ti ṣe nù Kọ́sìm ẹlòmí á fún ní ahán ọ̀rọ̀ yóò máa sọ yóò máa wí yóò máa là yóò sì yéèyàn irú ẹ̀ lọ́lọ́run ṣe fún baba Lágége. Alhamdulillah. àfa mi náà máa kéwù kọ́dà bí o tiẹ̀ máa tó baba Lágége òun náà mà gbogbo tí baba Lágége ń wí òun náà kà á ó kù bí o ti ṣàlàyé tó yàwó èèyàn yóò wá ṣàlàyé rẹ̀ òun nìkan yóò yè yóò tó wá ní abẹ́ ìgbọ́sẹ́ ṣe ẹ̀gbọ́n tí ń wí fa Ọlọ́run o ṣe ń gẹ̀tì báyìí ìtì ń wí yóò yé yín àwọn yóò ní máa sọ tó bá wá sọ gbé ẹ̀ tán yóò ní tọ́ aṣágbọ́ pé ẹ sọ̀rọ̀ dé
àmọ́ bàbá Lágége àwa bùn àwọn abùn wọn ní súrà tó yanjú ní fọ́tò tó yanjú fọ́tò adùn rídùn wò fọ́tò tó yanjú. Mashallah. Khalikan wa khulikan atún fún wọn ní wa a fún wọn ní mímọ̀ ọpọlọ yanjú atún wá fún wọn ní káwí kọ́ yanjú atún wá fún wọn ní kúnrí yẹn kúnrí pé àfa àwárí ẹ wo tòun ti pé Ọlọ́run mú àárẹ̀ wá tí sì mú lọ yìí náà ìwà bàbá jòkó ni yóò tún máa wùyàn. Bẹ́ẹ̀ni bàbá tó lásọ bá dé. Atún wá fún lásọ bá dé atún wá fún wọn ní káwí kọ́lẹ̀. Alẹ́ nìkan jò ní ó ní wọ́n bí ọmọ kan ó wá mú Kùránì wáyé bàbá Lágége ní ṣe sáwọn píríntà ń bẹ lọ́wọ́ ni. Àǹbẹ̀lá lè kí á mọ̀ ní. Bẹ́ẹ̀ ni àsọ̀bádé ọ̀rọ̀ ni. Àsọ̀bádé ni. Nígbà tí bàbá ń bẹ tí tálàáfíà ní tún tọ́ ọkùnrin Ọlọ́run. nígbà náà kó tó di wípé Ọlọ́run ní máa yọ ọlù díẹ̀díẹ̀. Mashallah. Ọlọ́run sì jẹ́ ọpẹ́. Àmín. Tí ó tún bá wa dá padà sí dáadáa. Àmín bàbá. Bí bàbá bá fẹ́ ṣe wá sí ntí àfáà kan lọ sọ fún mi pé ntòun tí máa dùn máa ń dùn láyé tí bàbá Lágége bá ń sọ̀rọ̀ òun ni wípé tẹ́lẹ̀ òun fi máa dàrú tí máa dùn máa ń dùn ni pé tó bá fẹ́ kí àyàn bàbá wa ni mo kí Sheikh wa ó ní bàbá mẹ́ni wọ́n mú kọ́ wọn o ó ti bá wọn ó ní bàbá àmọ́ wọ́n yá yí ọ̀rọ̀ bàbá wa ni tẹ́nìkan bá fẹ́ pé àmúmọ̀ wọn kọ́lọ́hún jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n ọ lásìkò ní kíkí òun máa fẹ́ kọ́ jẹ́ pé kóhun ti dé wà sí kalẹ̀ kíkí òun lè sojú òun ó ní tán bá wá kíyàn tán tán bá ti kíyàn tán tí wọ́n kíyàn tán báwọn wọn àni tọ́ ní tó fẹ́ gbọ́nà nù òun lọ lẹ́nu ẹ wo nǹkan wa bẹ́ẹ̀ ni yọmọ alẹ́ wo yòókù ni ó ní kí òun máa fẹ́ kí bí wọ́n ti máa ṣe haraka tí wọ́n bá ń kíyàn òun ó ti báwọn ó máa sọ̀rọ̀ bí ìgbà tó já sí wípé yẹmọ bí ìgbà tíyàn kàn ń báyàn ṣe fàájì bó ti dànù. wọ́n máa sọ̀rọ̀ ní oní bàbá yá yí ọ̀rọ̀ púpọ̀. kọ́lọ̀ ti fi yàn máa sọ̀rọ̀ nù. bẹ́ẹ̀ni. ìlànà ní àsínà wàkọ́lá sọ wá bá. wàkọ́lá sọ wá bá bọ́lọ̀ ti dá àwọn ìyàlá wa khalaka fasawwa ọlọ́run kọ́ wa wọlá ndé Muhammad bó ti dá wa yìí owó pé wa. alhamdulillah. àwọn wa kà ń pé Olúwa tó dá mi ó ti dá mi pé ó sì gbé mi náà lẹ́jẹ̀ mu àwọn àtúndàmà làwọn bẹ̀bẹ̀ kàmá ṣe tún wá dá lọ́la Olúwa tó dá mi ó ti dá mi pé ó sì bá wa náà lẹ́jẹ̀ mu àwọn àtúndàmà làwọn bẹ̀bẹ̀ kàmá ṣe tún wá dá lọ. Sàtíà máa ṣe mí ní táwọn wọlé má jẹ́ ń gbé èlé òràn òde Sàtíà dákun máa yà mí ń wèrè má jẹ́ ń sin wígbẹ̀ Kọ́sìm ẹlòmí ń bẹ tọ́já sí wípé kìí ṣe wèrè àmọ́ kínkínní tó kú láàrin wọn àti wèrè kò ju íǹtì kan lọ. ìmọ̀ jí wèrè sí. bẹ́ẹ̀ ni béèyàn bá ti lè bínú lérí ntí ó yẹ kó bínú sí ntí ó tó bínú àbí tó bá rí ntó tó bínú tó wá bínú àbí kọjá àlà lórí ẹ̀ ọgbọ́n ẹ fura sí. ntí ó yẹ kó ran san mọ́. tó wá ran san mọ́ jù ẹ fura sí. béèyàn bá sí ọ tó bá fẹ́ ẹni tó sí ọ tó fẹ́ bu wọ́n bá ti rí yẹn tí ń ran jújù ẹ fura sí. nǹkan sínú. a máa fi wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo nǹkan wa ló wà balance. alhamdulillah. ẹ̀rín wa ṣe déédé. ó ṣe déédé. ìrìn wa bọ́lọ̀ láàmú. dídúró wa ó ṣe déédé. ìwọ tọ́lọ̀ ń bá ní tiẹ̀ náà ṣe déédé yá pé alhamdulillah. alhamdulillah. yá pé alhamdulillah. alhamdulillah. yá pé alhamdulillah. alhamdulillah. téèyàn fi di kẹ́ kó dìgbà téèyàn bá ń bugi jẹ́ kí kó tó di wèrè ọ̀nà téèyàn gbà di wèrè pọ̀ nígbà tí ìyàwó rẹ̀ tó dáná tí ọjà ọbẹ̀ tó wá lè gbé kókó gbogbo ọbẹ̀ tó wá fọmọ́lẹ̀. iyọ̀ díẹ̀ já ọbẹ̀ ọ̀ni bọ́ọ̀ni yọ sí ya ni ọ ti ṣe pé ó mi ma ọ makiri òun lọ́sàn ọbẹ̀ fa ọ gbé kókó wá fọ gbogbo kókó sẹ̀ mú ọ wá fọmọ́lẹ̀ ìyàwó wa ń bí pé lẹ wá fọ́ kókó àbí kò fẹ́ dá fún ọ ni ó tún wá gbé tífì gbé ọ lè gbé omi bẹ́ẹ̀dì kan ọ dà sí bẹ́ẹ̀dì ìyàwó wa gbé tọ́ ẹ mọ̀ gbà mí o ẹ wo nǹkan àbí kọkùnrin náà wọ́n dáná sólé
torí pé wọ́n sì yàwó rẹ̀ ń jà gbogbo orú àwọn nǹkan ni ó ti máa òun àti wèrè díẹ̀ náà ló kù síra wọn ọlọ́run tí ò wá ṣe wá bẹ́ẹ̀ alhamdulillah tó tí ò ṣe wá bẹ́ẹ̀ alhamdulillah a ní máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah wọ́n náà máa dúpẹ́ mi tí wọ́n náà bá wa alhamdulillah rabbil alamin ọlọ́mọdé ọ̀nà ọ̀pẹ̀ wọ́ọ̀kan àmín ọlọ́mọdé ọ̀nà ọ̀pẹ̀ wọ́ọ̀kan àmín ọlọ́mọdé ọ̀nà ọ̀pẹ̀ wọ́ọ̀kan àmín ọlá muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam àforíjìn ọlọ́run àti tọrọ ẹ̀ bẹ́ẹ̀ni kọ́lọ́run foríjìn wa àmín ibi gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ àmín kó wá ṣe àánú tuntun fún wa àmín kó wọlá aṣura kó wọlá àwọn tí ó gbà àmín kó wọlá bó ti tó ọlá muhammad rasulullah ya man lam yada arsha qadam ìwọ tí ọba tí ẹsẹ̀ kan ò tẹ àlẹ́ àràsí rẹ̀ rí oore tó ṣe fún wa tí ó jẹ́ tuntun nínú ọdún yìí ọlọ́run mọ́sá ṣe fún mi àti ọlọ́run kò ṣe fún wọn náà ọlá muhammad rasulullah mufti jakmal ọjẹ́ ń sáré sọ eléyìí ọlọ́run mufti akramakumullah òun sá ń gbádùn tiẹ̀ bó ti rí nù alibarika wa balagigi ni fa bó ti rí nù alibarika wa balagigi ni fa bẹ́ẹ̀ dẹnu markas nísìn ní ọ́fíìsì babalagege ọwọ́ ẹ bá fọ́tò mufti jakmal masha Allah lódìdí ẹlòmíì sì ń lé ní tiẹ̀ pàdé wọn lóde kán tiẹ̀ bà mí lọ́wọ́. ibi táyà ti mà wípé wọ́n máa ń pe ọmọ babalágége tó ń bínú àní fọ́tò wa ọmọ babalágége tó ń bẹ ní markas. bó ti bàbá wàláì bó ti rí nù. bàbá mọ àwọn ọmọ tiwọn. bó ti àwọn ọmọ náà ń kasara sí yìí. àwọn ọmọ wọn ní kasara sí wa. ìsàlùnákà lọ́la yìí. àbáyẹsẹ àlùnákà nù. kasara sí yìí. wàyẹsẹ àlùnákà nílì lórí. bó ti rí nù. ẹ wà fáyẹsẹ àlùnákà ni. ẹ bá ti ń gbádùn ni. yóò máa da fún yẹsẹ àlùnákà lọ ni. àmín bàbá. yẹsẹ àlùnákà ó tún máa gbádùn sí ni. Allahumma àmín. orí yẹsẹ àlùnákà ó tún máa kọ sí ni. Allahumma àmín bàbá. torí kíni torí ìfẹ́ babalágége. bí ẹsẹ àlùnákà bá ń sùn lọ́wọ́ tó bá gbọ́ ìpè babalágége pé ń bọ̀ lọ wà kò ní tí ìwí pé ṣé kí n máa bọ̀ ni ó ti dé lájì ọ̀nà. ọgbọ́ àgbọ́yé bàbá. wọ́n bá wá dé lọ́wọ́ bàbá ni máa sùn ẹ èmi ti wà ń lájì ọ̀nà mo rò pé ẹ fẹ́ ní kí n máa bọ̀ ni àwọn ọmọ kéwúre tó fi ẹ̀mí rẹ̀ kalẹ̀ fáfá rẹ̀ tọ́lọ̀ wá ní ẹ̀mí rẹ̀ ò ní bọ́ orí lọ́mọ rí. Masha Allah. àdánwò ń wá ní sì ń fi ní sẹ̀. Masha Allah. àwọn ọ̀tá ńlẹ̀ nǹkan ọlọ́run sì ń wọn. alhamdulillah. lédè àlùfáà yẹsẹ̀ àlùnága. alhamdulillah. ọlọ́run wọlá àlè lórí dò ń tún bọ́ lọ́nà láìpẹ́ yìí lẹ́kùn náà àti nílọrin gbogbo ẹ̀ tún bọ̀ wá tọ́jà pé àlùfáà yẹsẹ̀ àlùnága àwọn onímọ̀ wá sísù gbogbo bí wọ́n bá ti ń ṣe àlè lórí dè láyé àlùfáà yẹsẹ̀ àlùnága lónìí òun ló sì ní ájírù rẹ̀. Masha Allah. torí pé òun lọ azasa rẹ̀ lọ sanna torí kàyẹ̀kalẹ̀ fún gbogbo ayé tán ti ń ṣe àlè lóde lónìí ara tóun náà contribute fún Mawlana Sheikh Adamu nù ni. alhamdulillah. ọmọ rí ni kọlọ masa àdìkẹ́ mi àfàyẹsẹ̀ àdúnàkà ogun àmín. kọlọ ń jẹ́ àfàyẹsẹ̀ àdúnàkà ọjẹjà ọ̀tá àmín. alibarikola Muhammad Rasulullah bẹ́ẹ̀ l'alifa wa Kiwumi bẹ́ẹ̀ l'alifa wa Diwọ̀lú bẹ́ẹ̀ l'alifa wa Laboto alifa ajanasi àgbà gbogbo wọn bẹ́ẹ̀ baba pa apatira àwọn tó ṣe bẹ́ẹ̀ dín jóni ọgọ́ta kọ́hún tí a lè máa pé tí ọgọ́ta ọtọ́gọ́ta. lẹ́gẹ́lẹ́gẹ́. ẹ wo bí ṣe dàbí àbáwọn sì ń yọ̀ǹgì síbi ọmọ èké ọkùnrin Ọlọ́run ni ẹni tó fi ẹ̀mí rẹ̀ kalẹ̀ pé gbogbo ní tí ọba sáfà mi ní kọ́ wá sí. sí nǹkan kan ntí mo wá rí bẹ̀ ni pé gbogbo àwọn táwọn ń dúró ní nǹkan kì í ṣe wọn. laburu Ọlọ́run ò ṣe ní já burú sẹ́ni kankan wọn. alibarikola Muhammad Rasulullah bó ti rí nù. àfa wa àgbà baba alfa wa àgbà Sheikh Adam babalágége àfọwà Sheikh Abdul Samad babalágége àti gbogbo àwọn àti ìyá wa àgbà ìyá alágége gbogbo Ọlọ́run ojú ọmọ ìbẹ̀lẹ̀ ayọ̀tà lábíà ọlá àwọn ẹni Ọlọ́run. Mufti Jakmal òun mọ̀ fẹ́ kọ́ bá mi tún kinní yìí ńgbà tí n bá sọ kọ́ bá mi tún gé mo sọ ń jó ní pé mo fẹ́ nákàlí nǹkan kan fáwọn yẹn kí n sá nákàlí ẹ̀ ìṣẹ́jú mẹ́ta péré náà nífi nákàlí ẹ̀ Subhana rabbika ó sì tẹ̀lé táwọn yẹn ti béèrè òun la wá fẹ́ nákàlí Suratul Kahf àti Ayatul Kursi iná ni Suratul Kahf àti Ayatul Kursi Muhammad Qasim. Naam. aya kan Suratul Kahf aya kan Kursi yu kan aya kan Kursi yu kan aya kan Kursi yu kan 114 ni aya rẹ̀ 110 jare barakallahu fik 110 la aya rẹ̀ aya kan Kursi yu kan aya kan Kursi yu ma jẹ́ 110 ba aya kan báyìí Kursi yu kan aya kan Kursi yu kan aya kan awa han mẹ́ta bẹ́ẹ̀ Masha Allah. tó bá wá han mẹ́ta bẹ́ẹ̀ ó fọ́ sí ọ̀nà kọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ọgbọ́ ó fọ́ sí ọ̀nà kọ̀kan ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọba tí wá ṣe báwọn tán ó wá lọ lè wá ọ̀gẹ̀dẹ̀ èyí tá a máa jẹun ní kìí ṣe èyí tán fi dín dòdò
ẹnu kò bá jẹ paranta kò bá ń jẹ furuntu kó sá jọ gẹ̀dẹ̀ tí wọ́n ti bọ̀nù tí wọ́n jẹ yàtọ̀ fún èyí tí wọ́n fi dín dòdò ó rọ gẹ̀dẹ̀ mẹ́ta náà lọ wà ojú báwọn náà lọ afa Mashallah. ojú báwọn náà lọ àyà kan kùrìsí yù kan àyà kan kùrìsí yù kan àyà kan kùrìsí yù kan ọba tí wọ́n fẹ́ lò tàárọ̀ ọba tí fẹ́ lò láàárọ̀ ó mú ọ̀gẹ̀dẹ̀ yọ kan ọjẹ ọ wà mú Suratul Kahfi tọ̀sán tọ́ bá lò lọ́sàn ó mú ọ̀gẹ̀dẹ̀ yọ kan ọjẹ ó mú àǹtún yẹn lé tọ́ bá fẹ́ lò lálẹ́ ó mú ọ̀gẹ̀dẹ̀ kan ọjẹ ó mú àǹtún yẹn lé. Aago mélòó ń tàárọ̀ mélòó ń tọ̀sán mélòó ń talẹ́. bọ́ ọba fẹ́ jẹ́ bá a ti máa ṣe ni pé láàárọ̀ tọ́ bá ti kásùbà àtàǹgbà ọba adagun méje ó lò tọ́ bá di bí aago kan ọ̀sán kó o tó wọ àyílà ó lò tọ́ bá di bí aago méjì alẹ́ ó kí magiribi tán àbọ̀ fẹ́ kí magiribi ó lò. ẹni tí o bá síbi tá a ti rí yàn tó hàn kọ. ẹni tí o bá záàdì náà tó hàn kó wọn wá kà sómi. aya kan kùrìsí yù kan aya kan kùrìsí yù kan kọ́ wá kà sómi bẹ́ẹ̀ kọ́ kà sọ ọ̀mẹ́tẹ̀ẹ̀ta lọ́tọ̀ọ̀tọ̀ kalẹ̀. yóò ọba ti gbómi síwájú ọba gbómi síwájú àmọ́ tọ́ bá yẹ pé bọ́tù wọ́tà lọ́ba ní ọ̀ dà síbi abọ́ kan ni ọ wá gbé síwájú báyìí dédé ntọ́ fẹ́ lò fún mímu ẹ̀kan náà ló bù síbẹ̀ ọ kà tán ó gbé òun kalẹ̀ ó lè rọ yóò síbi kan ó tún gbé kan ó tún kà tán ó tún rọ sọ́tọ̀ ó tún gbé kan ó tún kà tán má ka mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ lẹ́ẹ̀kan náà má pín o kàyí tiẹ̀ lọ́tọ̀ kàyí tiẹ̀ lọ́tọ̀ kàyí tiẹ̀ lọ́tọ̀ wọ́n bá ṣe tán lónìí tó bá lọ́la kọ́ wá bẹ̀rẹ̀ lílo rẹ̀ níjọ́ kejì ẹ lò bẹ́ẹ̀ mọ̀járábù nífa wàláhì bó lè mọ̀yàn yọ dẹ̀ ọba jẹ pé ẹ̀dá ní bá ń bẹ́ ń bi líle rẹ̀ ọlọ́run wọn pàṣẹ fẹ́ni tí ń bẹ́ ń bẹ̀ pé túlẹ̀ tọ́lẹ̀ ni ọlọ́run bá ní wọ́n túlẹ̀ ní ó túlẹ̀ ẹni tó gbogbo ẹni tó dé ọ tí ò tó lóun ò tú ọ lẹ́hùn tó lọ bẹ́ẹ̀ ó tún lo ẹ̀bẹ̀ ó lo gbogbo nǹkan ò tú ọ lẹ́hùn lè bẹ ọlọ́run sí. ọlọ́run wà pa aláṣẹ pé ẹ túlẹ̀ fún máa túlẹ̀. yóò jáwọ́. ẹ lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó jẹ́ ọ̀ṣẹ́ dédé tọ́lọ́run lára yìí. asalaatu wa salamu alayka ya rasulallah. salatu wa salamu alayka ya nabiyallah. asalaatu wa salamu alayka ya akrama khalqillah. alfi salati wa salami abadan daima alayka wa ala sahabika ajma'in. subhana man lam ya'lam qadirahu ghayruhu wa la yablughu alwasifuna sifatahu. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. sallu ala an-nabiyil karim. لقد جاءكم رسول من انفسكم عزيز على ما آمين 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 لا اله الا الله